Alhaji. Mo fẹ́ lọ fún antenatal. Okay, any ni. Mi mọ̀ ṣá. It's okay. Ṣé o máa wá ara ẹ lọ ni àbí kí Sheriff gbé ẹ lọ? Mi lè drive ara mi. Jẹ́ kí Sheriff gbé ẹ lọ ńgbà ẹ. Sheriff! Sheriff! Sir. Ṣé ti wẹ̀? Yes, sir. Good. O máa gbé Alájà lọ sí clinic. Wow. O gbọ́dọ̀ gbéyàwó mi sáré o. Mo mọ̀ pé Alájà ò ní fẹ́ kó bá ẹ so tó bá sáré gan kò ní sùn. Ẹ tí ń bá yọ gbọ́ lẹ́yìn pé o sáré. Jàgbóró ló ń wá o. O ti gbọ́? Kọ́lọ́ ń ṣọ́ ẹ lọ. Kọ́lọ́ ń ṣọ́ ẹ bọ̀. Ṣáàtì má sáré ní tèmi. Okay, my dear. Ṣé o rí pò gbọ́dọ̀ sáré sí? Ó ti ẹ̀ ń gbọ́dọ̀ sáré ní sáré. Alpha. Alhaji, congratulations. Ìyàwó yín ti bímọ. Ìyàwó yín ti bímọ obìnrin làǹtìlanti. Oh, obìnrin. Àlàáfíà ni ìyá wa. Àlàáfíà ni ìyá wa. Ọmọ ńkọ́. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Ṣé mo lè wá rí bò wọ́n sí kí n wo ìyá àtọmọ? Alhaji, ẹjọ́ jẹ́ nǹkan bíi 1 hour later. Exactly. Oh, bí a kẹ́ lọ kẹ́ padà. Ẹ má jẹ́ kí n lọ, ẹ jẹ́ kí n dúró. Thank you. Nostrayo, Coco Faiz ní ọba lókè mi. Ajara, Ajara, Ajara. Ajara bèbí ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti dé. Èyí fún jọ̀wọ́ ló dáre. Ajara aṣọ ògbọ́. Ajara ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti lé. Èyí fún jọ̀wọ́ ọmọ tó nù, ọmọ tó dùn ló dáre. Láìlá ìlàlá, láìlá ìlàlá, láìlá ìlàlá o. Láìlá ìlàlá orí ẹ̀ṣẹ̀ láṣẹ dá ìdáríjì ń bẹ bàbá ti ṣẹ̀ gbọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ìdáríjì rí bẹ́ẹ̀ àṣàgàfúrúláhì 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 kọ́lá ti lé èyí fún jọ̀wọ́ máa lọ́mọ yẹn wò ọmọ tó rẹwà Ajara bèbí Ajara ọmọ tó nígbà ọmọ tó rẹwà tán kọ́lá ti lé Ajara ló gbáre gbáre ní kóló Ajara. Amen. Àwọn ọ̀rọ̀ ń lọ ìfẹ́ mi rẹ̀ ń lọ fún ìtòmí. Amen. Okay. Yeah. Billahi mina shitani rajim. Ajara, kí ni gbogbo ìtò gbé lọ́wọ́ yìí? Ìjọ́ wo ló bẹ̀rẹ̀ gbogbo ilé ìgan náà? Ẹ gbà mí o. Àbẹ̀rẹ̀ ayé mi lóde báyìí. Ara ń tẹ́ ṣe náà nìyẹn. Tí bàbá Àsàrẹ́lì òfin ní girlfriend. Ẹ̀yin náà lè fà á náà. Ká ní pé Àsàrẹ́lì ní girlfriend ni. Ẹ ti poison oúnjẹ. Meanwhile, kò tí ẹ lè ní girlfriend tó máa ní girlfriend mi máa jẹ́ first wife ẹ̀ ó ti show off mi dákú Ọlọ́run gbọ́ abẹ́ ẹ̀gbọ́n yẹ ṣèmí lọ ń sọ ń gbòòrò àwọn oúnjẹ nìyẹn o. Ajara tó lọ Ọlọ́run òun ló sọ yẹn ó lòun lọ sí school ṣé bó ti graduate kí ló tún lọ ṣe school. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ táwọn tó bí
àwọn lọ. Àjàrà. 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 Àbájára kọ́ rí i nígbà tí ṣe pé mo lálà tó yẹ lọ. Àjàrà. Mo lọ. Àjàrà. Ọkọ mi, bí mo ṣe rí ẹ tí mo dùnnú, mi ò ní sunkún lórí ẹ o. Àmín. Bí mo ṣe rí ẹ gbogbo gbà tí inú mi ń dùn, inú mi ò ní dìbànújẹ́ lórí ọ̀rọ̀ ẹ o. Àmín. Ilé ìwé ló ń lọ yìí o. Jọ̀ọ́ ọkọ mi, má gbàgbé wákàtí 5 ẹ o. Kó jẹ́ kó máa pé ní gbogbo ìgbà. O ṣá mọ̀ pé mi ò kì í fi tèmi ṣeré. Àbí gbogbo bó bá dẹ̀ ṣe é ṣe jẹ́ kó máa bá ìlànà ẹ̀sìn Islam lọ. O ti gbọ́ mi? Jọ̀ọ́ torí Ọlọ́run ò ní sunkún lórí ọkọ mi. Tó bá ti délé ìwé, gbogbo ìgbésẹ̀ kó máa rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe, kó máa rántí ilé tó ti jáde wá. Ṣé o ti gbọ́ mi? Ṣeré alájà, èmi náà wá fi dá yín lójú wípé wákàtí 5 kò ní dín. Kódà irun jọmọ́ ni mo bá wọn kí. Ojú mi ti ẹ̀. Màá mì sẹ́ o. Èmi náà máa mí sí i. Ó dà bàbá. Ó ṣe ọkọ mi ṣe gan. Ó yìí sára mi. Ẹgbẹ́ ṣe ìdáríjì mi o. Ìtọ́kọ yìí ṣe yóò yẹ mi o. Ìtúnṣe yóò yé mi torí Ọlọ́run Àjàrà. Abẹ́ ò dẹ̀rí. Hello. Orí kó máa ṣòfò ni. Orí kó máa ṣe tẹ̀ náà ní ṣoríire. Ẹ̀yin wọ́n bẹ pass náà tí wọ́n fún lówó tí ò dáa. Tí owó tí ò ṣe tèmi, ó ní ṣoríire. Tọ́lá tí máa ní kó dà fún aláwọ̀ ìjọ kó dà fún ẹ. Ó máa ṣòfò tẹ́bítẹ́bí ni. Ó lè rí máa ṣòfò lè lọ́wọ́ gbégbà. Ó máa ṣòfò ni. Jábọ̀ lọ gbọ́ òfin mi ìjọba pé nọ́mbà ìmọ̀lá yí ẹ̀. Lórí ikú. Wá ọmọ ìyá kí ló dé kí ló ṣẹlẹ̀? Ta ló ń ṣe ẹ̀dùn rẹ̀ rán ìgbègbè ló láàárọ̀ kùtù kí ló dé? Ọ̀rẹ́ mi, àyà jẹ mí. Mo lọ pass night lọ́dọ̀ bọ̀bọ̀ kan ni. Wọ́n á fún mi ní 5,000 sílẹ̀ 5,000. Mo dẹ̀ ṣe gbogbo eré fún un. Mo gbé gbogbo pákéjì ni mo gbé fún un. Ó lo ọwọ́ 6 pẹ̀lú mi. Ó ṣe kí ni? 5,000 ló fún mi. Ọmọ mi ò lè ti ṣe mí. Kí ló dé ọmọ yẹn? Kí ló dé tó máa ń jápá mi dànù náà? Ọkùnrin lè fà lórí ẹ̀ o rẹ̀ gbówó lọ́wọ́ ẹ̀. Mo ti sọ fún ẹ, mo ní ìdàtí jára ẹ̀ jù báyìí lọ. Àwọn ọkùnrin olórí burúkú ni wọ́n. Bóyá ṣé bá yẹ wà yìí, ètò onílárí nu wọn kò tó 2%. Ọ̀nà ètò onílárí nu wọn bó ti wà ayé wọn ti bàjẹ́. Ṣoré mi ò wáyé pé mo lè ṣayé mi láìsàn ọkùnrin. Ọlọ́run máa lé gbogbo ọ̀dà gbogbo ní ayé yìí. Wọ́n ò wúlò, wọn ò gbádùn rárá àti rárá. Torí ẹ̀ làwọn obìnrin gan la ṣe mí ni wọn. A lè máa báyé gbogbo wọn jẹ́ ni. Wo mo ti sọ fún ẹ, tó bá ti dọ́dọ̀ ọkùnrin, wà á kọ́kọ́ bí ilé, wà á kọ́kọ́ gba owó èkó tó ṣe ẹni tè. Lẹ́yìn tá a wà yìí, ó wá jẹ́ kí ọkùnrin kó farabalẹ̀ lọ lẹ́ẹ̀mẹ́fà lórí ẹ̀, ó wá fún ẹ lọ́wọ́ 5. Kó tí ẹ̀ wọ́n gbọ́kè kó ń fi ṣírò ẹ̀ síra wọn pé ẹ̀mẹ́fà ọwọ́ 6 kó tiẹ̀ bẹ́ẹ̀ fọwọ́ kan sí. Ó tún wá ṣí tiẹ̀. Ọ̀rẹ́ mi 2,500 lọ́wọ́ kó fẹ́ fún mi tẹ́lẹ̀ 2,500 sílẹ̀ 2.5. Mo ní báwo ni máa fún ní sílẹ̀ 2.5? Gbà tí mo dá sáájú ní pẹ̀lú ariwo pẹ̀lú gbogbo ẹ̀ tí mo sọ pé ó ní gbogbo pákéjì tí mo gbé fún yín ni. Ọwọ́ 6 ló ṣe kílẹ̀ tó mọ́ lórí ìṣèwà bá mi fi 2,500 ló jẹ́ 5 pay. Ọlọ́run. Ayé yẹn máa bàjẹ́ ni. Ṣọ̀gbọ́n ló máa pa níbi tó wà. Kò rí sóríire. Mo tún bẹ ṣépè fún. Táwọn aláàrọ̀ bá ní kó dáa fún. Àwọn alálẹ̀ ò ní jẹ́ kó jẹ́. Àwọn aláàrọ̀ ò tẹ̀ ní jẹ́ kó dáa fún. Ọ̀rẹ́ mi, ó gbó mi. Gbogbo eré ni mo ṣe fún. Ó máa ṣeré fún o. O lè bí pé nígbà tí mo rí bọ̀bọ̀ yìí, mo sì wò pé èèyàn tó bá ní tíìkì ọ̀rọ̀ tó bá rí ẹṣin tó gbé wá. Tó bá ní kó máa fún mi 100,000 mi ní jiyàn. Wọ́n fún mi 5,000. Lórí ibú ní ìfà ọ̀rọ̀ ajá ni ó lè jẹ́ mẹkáníìkì kan tó fi mọ́tò wọn iṣẹ́ ni àwọn tí ń dọ̀tí rẹ̀ rárá. Ọ̀rẹ́ mi, ṣùgbọ́n jẹ́ kí n já ẹ sí. Next time
tó bá fẹ́ lọ ṣe pààrọ̀ ṣó ń gbọ́ ṣó láwọn ọkùnrin mọ́ yìí wá yẹn wọ́n gọ́ ọ sórí gbogbo ọpọlọ wọn báyìí ọwọ́ àwọn obìnrin ló wà ọgbọ́n wọn báyìí ojú tẹ̀ fọ́n lọ nǹkan tó ń jẹun kínkínní ni sórí tó bá rí alágbára ayé yìí tó sọ pé kò yẹ nǹkan wà ó kíní kan wọ́n lé pẹ̀lú tù wọ́n lé pẹ̀lú sí jọ ta ló máa ń rán sí láti obìnrin ni obìnrin ló máa ń mú gbogbo alágbára ayé ìbàlẹ̀ tó ti yẹ sórí nǹkan tó jẹ wọ́n rè tẹ bá ti kọ́kọ́ wọlé tẹ ti jọ ń ṣe náìsì fúnra yín wà kọ́kọ́ fi sí lẹ́vù ayé kan wà kọ́kọ́ bá ṣeré tó jẹ́ pé gbogbo àrẹ àti má gbọ́ jìjìjìjì ó dẹ̀ mọ̀ pé táwọn ọkùnrin tó bá wà ní lẹ́vù yẹn báyìí gbogbo ẹ̀ ti háì ara wọn ti máa gbọ̀n wọn ti máa làágùn nínú èsì wọn máa gbọ̀n ní bí ọmọ tó fẹ́ mu yàn ẹni tètè bá béèrè lọ́wọ́ ẹ̀ báyìí ó máa dà lẹ́nu bí ẹ̀rà ẹni tó ti wà lágbo tó wàá ti fi ọkùnrin sí lẹ́vù yẹn wà tẹ́ kó ti wà ní lẹ́vù yẹn tán ṣé wàá béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé 50 bẹ́ẹ̀ ni mo fẹ́ gbà ó bí ẹ̀dá ó máa sọ fún ẹni táìmù yẹn ni. ọ̀rẹ́ mi. anyway ṣòrí ibùyẹ máa jẹ́ náà ló ti sọ fẹ́ next time má dọ́là rẹ̀ wà á kọ́kọ́ fi sí high level náà tó bá wá dé high level wà á béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bá ti fún ẹ lọ́wọ́ ẹ̀ wà á dẹ̀ ṣeré fún wà á dẹ̀ jáde àná òní ní ìdààmú máa ṣe pé òṣì kì í. ọ̀rẹ́ mi mo fẹ́ lọ sí lẹ́ṣọ̀lá rẹ̀ wọ́n tí mo ṣe wà mí lè lọ síbì kankan ọlọ́run. o fẹ́ lọ lẹ́kìrì o fẹ́ lọ lẹ́ṣọ̀ o lọ ṣìṣirò ẹ̀ náà wá ní lẹ́ṣọ̀ rúùmù ni. kí ló fẹ́ lẹ́wọ̀n ṣe láyé ẹ̀ tó. náà kí ni mo kàn tẹ̀ fẹ́ kọ́ ń bẹ̀ gan. kí ló fẹ́ kọ́ kí ló tẹ̀ fẹ́ kà gan ìlú tó ṣe ṣe ti fi tán ìwé ò lè wo orí ẹ̀. ṣọlẹ́ mi ìwà mi ò ní lẹ́ṣọ̀ kankan láyé mi o gbogbo nǹkan tí mo ní ìdí torí pé kí ni mo kàrí mi ò kàrí máa ṣe kí ni. ọmọ báàsì ọmọ ìmọ̀ gbádùn ẹ̀jọ̀ náà. kí ni wẹ̀rẹ̀ kí ló dé náà. nítorí pé kí ni káwọn wà ká lọ kí jímọ̀ tó bá tiẹ̀ déwájú jímọ̀ gan lásán ẹ̀rù máa bá ni ká lọ kí gbogbo ayé ló máa ń kí jímọ̀ àwọn ò lè lọ kí jímọ̀ lẹ́yìn kó nǹkan kó wá kí wá nu bíbá yìí àwọn ń ṣayé tí wọ́n ń bíbá yìí ni alájà ṣé bá ṣe wà yìí ọmọ ayé ni wà a gbọ́dọ̀ ṣe fàájì every Friday bá dẹ̀ ṣe máa ń ṣe tá a bá ṣe lásán àwọn àsìkì ni ká lọ kí ta ni ká lọ kí jímọ̀ tó bàjẹ́ tí òun máa ń kíyàn àfi kí gbogbo èèyàn máa kìkì. màmá inú yín ò dùn pa wá ṣe fàájì ilé lọ́jọ́ jímọ̀ a máa ń ṣe ìgboro ni a máa ń ṣe fàájì kiri gbogbo club àwọn wọ club ṣeré kiri bàtà kan wo pé ká ṣe fàájì inú ilé yìí náà ẹ lè pẹja fún wa ẹ gbà láti ṣe máa fà díẹ̀ ni. ẹ ṣe fàájì ẹ ṣe fàájì ẹ ó lè jẹ́lé náà lẹ. Ìyá Jara ẹ máa wọlé lọ yes mo trust yín ẹ máa lọ bẹ́yẹn. alájà ṣe fàájì alájà ṣe fàájì ẹgbẹ́ ní mo pẹja fún wa alájà alájà tẹ̀ ń tọ́ ọ̀dọ̀ àníṣà dájẹ́ mi gbé ẹ ṣayé yín mo ti sọ fún yín ṣayé yín. Tó bá sẹ́ mọ́ mi.
guys, ọmọ ẹwà nǹkan kan wà tí mi ń rò. I find ṣe mọ̀ pé ẹrù ti wà lẹ́sìn. But ó yẹ kẹ́yìn náà understand pé fàájì òkè máa ń dùn níbi tí ó bá ti sóbìnrin o. Ó yẹ kẹ́yìn understand pé kò sí bí fàájì ṣe máa rí tí ó bá ti sóbìnrin kò kí ń dùn. Èmi wá rò nǹkan kan. Fine, I feel I lodge síbi in like 2 months àbí. Ẹ jẹ́ ká wá ọmọ tó bá ṣan náà. A ní mi ò dẹ̀ kọ́ mi nǹkan fẹ́ ẹni ọmọ. Ẹ jẹ́ ká wá ọmọ tó bá ṣan tó make sense. You know tá a máa fi já yẹn bí yìí. Advice tèmi dẹ̀ lélẹ̀ tá a bá fẹ́ ṣọmọ ẹ jẹ́ ká ṣọmọ tó pariwo ọmọ tó make sense. Nǹkan tèmi rò ní èmi ti ní plan àwọn ọmọ tèmi fẹ́ lò already mi mọ nǹkan tó wà lọ́kàn tí. You're right, but there's this girl I'm thinking about. But the fake Lamelo Yellow. Only one particular girl tí mo like, AJ. AJ. AJ? Yeah. Same AJ tó ń gbé ní off campus. Oh! Come on, that rough girl. Getting rough now, show money. Understandable, she's rough, but there's something about her. I love her courage. She man big jokes yẹn tó máa ń bounce, ó máa ń dà orí mi rìn, you know. Àbí kí ló ní mo sọ? Ẹja ńlá làwọn ọmọ yẹn o. AJ, Mimi, Skin Pink pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn yapa gan. And anyway, náà yẹn ò lè wọn kì í máa ń tẹ̀tù fún ajá. You don't get. I feel you. Jẹ́ kó yẹ gbé súnmọ́ and meanwhile èmi mọ̀dọ̀ wọn. Jẹ́ ká lọ síbẹ̀ òun gan máa sọ pé akátá ni tó bá gbọ́ pọ̀ sọ pé ìyá ọ̀fẹ́ fọ́ọ̀mù lẹ́nu ó máa sọ pé akátá ni. Iṣẹ́ ti sí òní yẹn. Kí ló rí sí? Ọmọ yẹn ta. Báwo lẹ ṣe discover hotel yìí náà? Díẹ̀ kan ló mú mi wá bí àìsàn ẹ̀ ó máa gan. Ajara, 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 bèbí ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà, tọkọ láti gbé, èyí fún jọ̀wọ́ ló dáre, Ajara, ṣòǹgọ́, Ajara, ọmọ tó rẹwà, tọkọ láti lé, èyí fún jọ̀wọ́ ọmọ tó dùn ló dáre. Laila, illallah, Laila, illallah, Laila, illallah, Laila, illallah. Orí ẹ̀ṣẹ̀ la ṣe dá ìdáríjì ńlẹ̀. Bàbá ti ṣẹ̀ bọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ìdáríjì wípé Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah. Àwọn rooms tó wà láàrin yẹn báwo lẹ ṣe ń ṣe lórí àwọn rooms yẹn. bẹ́ẹ̀ ṣe ní ká ṣe ṣe náà la ṣe ń ṣe sà. but mo notice pé ẹ̀ ń give discount lórí àwọn rooms tó wà láàrin. ẹ̀ ń give discount torí ó ń yọ ọ́ lẹ́nu record mi. sórí tí n bá sọ fún manu MD kò ní dáa o kò ní dáa rárá o. no nǹkan tẹ́ sọ ni pé tó bá jẹ́ pé rooms tó ń fẹ́ gbà pé ó pọ̀ àbí tó bá jẹ́ pé iye days tó fẹ́ lò ni pé ó máa take time díẹ̀ tó máa fi dé pé ká fún wọn ní discount kan tó ṣẹlẹ̀ ni. mo sọ bẹ́ẹ̀ fún ẹ lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n rántí dáadáa ni mo sọ pé rooms tó wà nísàlẹ̀ àti tó wà lókè pátápátá bó ṣe ráwọn tààrin yẹn no discount. ẹ káàsán. Good afternoon, gentlemen. What can we do for you, please? Yeah, sorry, I want for inquiries nípa hotel ní Dubai àwọn rooms tẹ́ni. Okay, irú rooms mẹ́ta la ní, a ní single, a ní double, a dẹ̀ ní suite. So mi mọ̀ rí ètè máa fẹ́ mbẹ̀. Suite yẹn máa better. Okay, for how many nights? Not just prepare 3 suits for us. ó tẹ̀mí ò lọ àbí anyway kò sí wẹ̀rẹ̀ story ní gbogbo yẹn sórí mi tẹ̀ wá yẹn ní káwọn tó gbé yín síbẹ̀ ní kó dúró dè mí mò ń bọ̀ àbáyín bẹ́ẹ̀ sí ṣojú bá. nǹkan bí ó dé òun dé okay mama ààrẹ iṣẹ́ tó fún mi tẹ̀ tó flight. lábílẹ̀ ẹ̀gbà máa ṣọ́kadà wọlé sí i. wá ṣe ọmọ mi. a máa retí ẹ ṣé ọ̀rẹ́ mi ọlọ́wọ́ wa ni. ọ̀rẹ́ mi jà ọ́ sí o ṣé ọ̀rẹ́ mi jà ọ́ sí pọ̀. ọmọ oró táyé làwọn ṣe wù ẹ́. How are you?
Àjàrà bèbí ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti lé. Èyí fún jọ̀wọ́ jọ̀wọ́ ló gbáre. Àjàrà aṣọ ń bọ̀. Àjàrà ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti lé. Èyí fún jọ̀wọ́ ọmọ tó nù, ọmọ tó dùn ló gbáre. Láìlá ìlẹ́lá, láìlá ìlẹ́lá, láìlá ìlẹ́lá. Kí ló ń ṣe é lẹ́kọ̀ọ́ lájẹ́? Kí ló ń jókòó ṣe é lẹ́? Ọmọ ìgboro ti dàrú. Ìgboro ti bàjẹ́. Ẹ̀jẹ̀ ti ṣọ̀nà. Gbogbo orí àwọn èèyàn lẹ̀. Àwọn èèyàn ti para ọ̀dà. Ayé mi. Ọmọ jẹ́ ká ló jalè ọkọ̀ ló dọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ bí báyìí. Kí ni mò ń ṣe é lẹ́? Ayé mi bàjẹ́. Kí ló ń ṣẹlẹ̀ sọ fún mi? Èjè ibi báyìí ló wà. Àwọn tèmi lórí ìta fọrin, ó ti fọrin, ó ti wọlé, ó ti gún ọgbọ́n tí ìdùn ọ̀dì gbogbo wọn, wọ́n ti gún bàjẹ́. Mo wá dúró sí ibẹ̀. Ọmọ jẹ́ ká lọ jọ níjẹ́. Òní ló yẹ ẹ kàdá. Alo yẹ. Ìjà kí ló ṣe ṣáà sàn ni. Ibo ló lọ? Ó ní kò lọ ná. Ó ní kò ti fọ́gò. Ẹ̀jẹ̀ ti ṣàn. Ẹwọ́n ní tiẹ̀ bẹ̀ tẹ́jẹ̀ bá ṣàn kó kí ló fẹ́ lọ ṣe. Màmá Àjàrà ṣé ìgbà ògùn kan tí mò ń sọ lórí ẹgẹ ìgbọ́n náà mo ní lórí ìtàn fọ́nrán àwọn tèmi ti fọ́gò rọ̀ mo lọ ti balẹ̀ jẹ kí ló ń ṣe yín ẹ kó tẹ̀lé wa nídìí ẹ̀bẹ̀ lásán wa sí ibà iná ẹ bí ẹjọ́ alẹ́ jẹjẹ́ kó tẹ̀lé wa jọ ọmọ jẹ́ àlọ́jọ́. Àdá fún ẹjọ́. Ó yẹ kí mi ń gbà yín. Ó jẹ́rìí ọmọ tó jọ níṣó síwájú ọmọ ẹ̀. Nonsense. Kílẹ̀kùn fún mi jọ bí ó ń ṣe ìyá ẹ̀. Àwọn ọmọ ṣe wọn ẹ̀dẹ̀ lọ gbé tọ́ parí lórí kíni ẹ̀dẹ̀ lọ lò pa náà tẹ́wọ̀ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀wọ̀ èdè ẹ̀rú ẹ̀dẹ̀ pẹ̀lú òṣì létí sí tó wò. Àjàrà Àjàrà bèbí ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti lé. Èyí fún jọ̀wọ́ jọ̀wọ́ ló gbáre. Àjàrà aṣọ ń bọ̀. Àjàrà ọmọ tó rẹwà, ọmọ tó rẹwà tọkọ láti lé. Èyí fún jọ̀wọ́ ọmọ tó nù, ọmọ tó dùn ló gbáre. Láìlá ìlẹ́lá, láìlá ìlẹ́lá. Èmi ò lè wá sásàlà tù. Wàhálà Àjàrà sì fẹ́ pa mí. Àjàrà sì fẹ́ pa mí. Ẹ bá bọ̀ wọ́n Àjàrà ṣe fún mi. Àjàrà ṣe ló ń gbé mi lébi gbóná. Wàhálà blood pressure mi ti rise torí ọ̀rọ̀ Àjàrà. Wàhálà yìí sì pọ̀ jẹ́ mímí inú ẹ̀ ṣàánú mi o. Àjàrà ti fẹ́ pa mí o. Alájà, àsìkò tó yẹ kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run lélẹ́yìí. Àsìkò tó yẹ kẹ́ ẹ wá sàsàlátù lélẹ́yìí. Ẹ mọ̀ pé gbogbo àwọn ìdánwò díẹ̀ báyìí èèyàn máa rí àdúrà la máa fi ṣẹ́gun ẹ létí torí kájára ń yọ yín lẹ́nu kẹ́lẹ́ ní wá sí àsàlátù náà ẹ má gbé èṣù láyè. Ó lè ti pọ̀ gẹ̀rí mi lọ. Alájà, ẹ ti gbàgbé ni nítorí ọ̀rọ̀ Àjàrà ẹ̀yin ti gbàgbé pé adó ṣe bí ohun tó lù wá lọ́wọ́ sí aṣọ́rọ́ ṣe bí ohun tó lòun ò fẹ́ ẹ má jọ kọ́rọ̀ Àjàrà disturb yín o Alájà. Kí ló dé ọ̀rọ̀ náà Alájà Àjàrà lè wá gbé pọ́npọ́npọ́n tó bá yẹn. Alájà, ẹ jẹ́ kí n fún yín nímọ̀ràn kékeré kan. Ẹni kí Àjàrà ẹni kó mọ̀kọ̀ wálé. Ṣé ẹ ṣọ́ pé ìyẹn máa work? Alájà, ó máa work. Àìmọye àwọn tó wùwà rándanrandan rédèrèdè báyìí tẹ́ mélòó nu wọn tẹ́ mo ti sọ fún pẹ́rẹ́ǹtì wọn pé kán mọ̀kọ̀ wálé. Alájà, ó work. Ẹni kájàrà mọ̀kọ̀ wálé ẹ fẹ́ mọ̀kọ̀ ẹ̀ àwọn ọkọ ló máa gba gbogbo orú wàrà dáradára dédédédé tẹ ló ń wù yẹn ọkọ ẹ ló máa gbà lọ́wọ́ ẹ kò lè fọkọ sílé kó lóun fẹ́ lọ máa mu sìgá kiri kò lè fọkọ sílé kó lóun máa fẹ́ lọ rìnrìn òṣì kiri kò pọ́síbù. Ẹ fi lọ ẹ bá mi tù ẹ bá mi gbà irú àwọn ọmọ báyìí máa pè wọ́n jókòó láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ojú kò kéè lọ o. Àjàrà fa sìgá. Alájà, ẹ wá pa mí lẹ́rìn sìgá lásán. Ó túbọ̀ máa tú eruku sìgá a máa tú sí mi lójú a máa sọ fún mi kó tẹ́ ń bá mi ṣe kémi. Àìmọye àwọn tó mu cocaine tó jẹ́ pé àti bá ní wọ́n ti gbogbo wà dáradára wọ́n filẹ̀ ni. Ẹ má ní sọ fún yín ẹ mọ Alájà Kòdì ọmọ ẹ cocaine ṣẹ́yìn lè rò pé gbogbo wà burúkú tó ń lù yẹn ó lè filẹ̀ abẹ́ ti gbàgbé
alájà ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn ẹ máa wá sásàlátù ẹ jọ̀ọ́ tó bá ti mọ́kọ wá ní gbogbo ìwà. Ẹ gbà mí o, ẹ gbà mí lọ́wọ́ ìyá jì o, ẹ jọ̀ọ́ ṣé mo ti kó boko haram akọyin lé ni àbí kí lẹ́yìn sọ gan-an. mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní kó má bínú mo ní kó má fọ̀rọ̀ yìí ṣèjà ó ti bínú nìyẹn o ó dà má bínú. kí n má bínú kí n má bínú kí n má bínú jẹ́ ìṣú ara ẹ̀ o mi gbádùn o ókè. àmọ́ á dáa tó bá lè wá ọkọ̀ kó mú wálé kárí. ókè lọ́rọ̀ kan ṣá kí n mọ́kọ wálé ṣótán mélòó. ọkọ̀ bíi mélòó bíi tiwa ọkọ̀ kan náà ni. ẹ̀ẹ̀kan ìfẹ́. tó máa fẹ́ sílé. ayé là ń kọ́. aṣọ ti wà nílẹ̀ báyìí. mi lè fẹ́ kà kí mẹ́rin kan wá bì ṣótán. yá ìṣòro rẹ̀ yóò fẹ́ rẹ̀ o ti kúrò kiri àkúrò lẹ̀ yá ìṣú ara ẹ̀ o lọ́rọ̀ kan ṣá láàárọ̀ làkàmọ́kọ̀ wá ó lè ti tán ni. Ọmọ tó jọ kìíní náà ní ó ga ọ. ẹ ò bí wọn á kún Àjàlá travel ọmọ ojú tó rí egbò ó kàn sá lọ fáwọn àti ẹ ní skul ni torí pé o kàn ti graduate rẹ gbàgbé rẹ ṣíwálé rẹ lọ láti jẹ ààrẹ kí ló ṣẹlẹ̀. ààrin ọ̀rẹ́ mi kí n má pẹ́ kí n má jalè mi ṣe parí tó báyìí ní skul tí mi dé lásán mi wá wò pé àwọn tèmi ṣì wà ní class bí n pe ọmọ ayé mi lè fi ẹ́ sílẹ̀ ẹ̀mí nìkan gbẹ́yìn ọlọ́run ti lọ́ọ̀fù yín ju kí n má parọ́ fún yín. Ọlọ́run ò já ó ti já ju ó ti já ju lánàá. àwọn yàrá sọ̀rọ̀ ọ̀rọ̀ wà yà á jára ó ní kí n mọ́kọ wálé. ó ṣoríire nìyẹn yà á jára èwo. a ní yẹ jẹ ó ní mọ́kọ wálé ẹ̀gbọ́n tí mi sọ fún yín. ẹgbà ó ní yà á jára. wá ètè fúnra burúkú balẹ̀ dèrò ṣé yà á jára sán wà òkè ìṣá kí ìwọ ìkó mọ́kọ wá. ó lè sọ fún yà á jára pé láyé tó wá ìwọ lọkọ ta ló fẹ́ fẹ́ wèrè ẹ̀gọ́rọ́. ẹ ká sọ̀rọ̀ tọrọ ká fèsì àlìsí ẹ fún mi láàdváìsì. wo ọ̀rẹ́ mi wọn nǹkan tó máa ṣe ń sìn wá bọ́ sí gbogbo bus stop to bus stop wà á lọ mú igi dájú ọmọ oró ó mọ igi dájú wá ń ṣe bá wá ń ṣọ́ wá tó ń ṣọ́ wá. wọ́n lọ mú búyà ajára tó máa mú wọlé tó ń dẹ̀wọ̀ pé yàrá máa láìkẹ́. kí jíjọ́ tí mi ti mú ẹ ó máa ń múnú mi dùn always ni ó wà nú ẹ̀mí jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n á kọ́ ọmọdé lásán tómi ti yá jára wọn kọ̀ wọ́n bí ara wọn wọn á kí sára wọn àná dé nìyẹn wọn ló lè ṣiṣẹ́ rẹ̀ jọ káfílẹ̀ bẹ́ẹ̀. tí ọlọ́mọdé fẹ́ bẹ́ẹ̀ ṣe ó lọ láìkẹ́ ó jẹ tẹ́sẹ̀ láyé ẹ̀. láìpẹ́ ìjọba màmá rí kí n kú gbàgbé yẹn jọ. èmi náà bẹ́ẹ̀ ṣe. ẹ jọ̀rẹ́ mi. mo rí mo dága nínú ọ̀pọ̀ bẹ̀rẹ̀ yín ò ní wó ẹ̀wò star ní mu ọ̀gá mi máa dúró etí mu ikọ̀ kan lẹ́nu mọ́ kọ́ọ̀bà. kò sí yàrá pé oríta fọ́ọ̀nì la ṣe wà oríta ìyàkú ọmọ sunkún la wà ẹ má máa ṣe máa yan máa yan. ọ̀gá mi àṣìírí wà bẹ́ẹ̀ olúmọ̀ràn tí ó bá ṣe pé ní stroke ni. ikú dáadé bàbá mi tó ń ṣú mo sọrí ibú ládùúgbò yìí mo sọrí ibú èjè. ọ̀gá tẹ́ ẹ fẹ́ gbọ́ aláì kò lè jiná ẹ̀yìn kò lè jọra wọn ni sóòkì tó mú yín sóòkì tó mú ìwà láì kò lè jiná pẹ̀lú sóòkì rẹ tó gbọ́. àmì. wo jẹ́ ká sọ ìwé ẹ̀kan ṣá ó ti dọ́kọ̀ ìyàwó báyìí ọlọ́run
màámi ní kí lọ́mọ kọ wálé mo wá wò káàkiri gbogbo àwọn obìnrin tí mi ń kó kiri mi ò lórí ebi tí ẹ ń bẹ̀ rárá ọlọ́ọ̀kan lọ́jọ́ ẹni bẹ́ẹ̀ ra wa ẹ máa wo gàdá ìwọ dúró báyìí ṣe rí. inú mi dùn ní o sọ́ọ́lù mo fẹ́ kí ọ̀rọ̀ sáà nìkan. Èjè tẹ̀ ń wò yìí ọmọ ẹlẹ́mi ni àtijọ́ wà àti pẹ́ wọ́n mo wá wò pé gbogbo àbá yìí kò sọ́mọ ẹlẹ́tẹ̀gbẹ́ mi kàn lè fèsì ẹ̀kú máa dàbí Èjè lójú mi gbogbo àwọn Yétúndé àǹkó mo kàn wo pé olórí burúkú làwọn ilé wọn forí burúkú bá mi àmọ́ mi ọkàn mi wà lọ́dọ̀ ìjà mo bójú ayé jẹ́ ńgbà rẹ̀ bọ́bọ́ ìwà wá dáwọ́ yìí lásán tó jẹ́ kó yé mi pé ó dàbí kó ti dọ́kọ̀ ìyàwó máa bá àdúgbò yìí jẹ́ máa pa èèyàn ládùúgbò yìí pé mo torí pé ẹni tó ṣe òun mú bí ẹni bí ọkàn mi lásán torí pé mi ò ṣìyàn máa pe ewúrẹ́ lé apá àgùntàn lé àbá nǹkan jẹ́ gan-an. Ọ̀rẹ́ mi ò tọrọ ló sọ yọgọ ti sọ gbogbo ọ̀rọ̀ tán fúnra ẹ kí la tó fẹ́ sọ gbó aláyé mi ìyá ẹ ló gbéṣẹ ẹ ló sọ pé ẹ dandan kó lọ mọkàn wá kìnnìkan kìnnìkan bóyá ẹ wà yìí àwọn làwọn shoes life ẹ fún kò lè dáyé ẹ ṣe akọsọ wípé wò bí gbogbo ayé ìṣètò ò lè rọkọ gidi fẹ́ àfi ta ni àbàbáká èèyàn. ẹ dákun ìyá wa ṣe rí ọ̀gá mi ò lè má rí kí n má má rí ṣe tó bọ́ọ̀gá mi bá ṣe ń má rí gẹ́lẹ́ báyìí èmi náà má rí ni o mò ń wo bí ọkàn mi ṣe ń sọ fún gbẹ kí n mú kan. já padà jọ ó fẹ́ kú ni àbò fẹ́ lówó ó ya wèrè ní àwọn mélòó ó fẹ́ máa hàn ta ni ìyára ya ẹ̀mí ẹ̀ ò gbé abẹ́ ìjọ. ẹ ó dára lọ́wọ́ yìí lásán ṣé kí n kọ́ àwọn èèyàn wọlé ni kí n wọlé bọ́dà tó bọ́dà àbí gbẹ́gbẹ́ mi nìkan ni kí n wá wọ́n lè lò. wọ́n ló mọ ìyá ara ìyẹn pọ̀ gan ní ìgboro àwọn tó yẹ pé ẹ máa ń gbọ́n ẹmu ní ìgboro ó mọ ìyá ara ẹni bá ṣe wà ní kó ṣe ṣe ó lè wà ní fún òdà lè wà ní ó lè wà bó ṣe wà yìí kò sí bóyá wá tí ò dà. ìyá wa ẹ dákun jẹ́ ń sọ sí ohun tẹ́ ẹ sọ ṣe rí ọ̀gá mi ẹ lè lọ ní á lọ ní tíìmù lóòótọ́ ṣe mo pé tíìmù yàtọ̀ sí kàkàsíra á lọ ní tíìmù bàbá lọ ní tíìmù ńlọrọ̀ campaign ní from Johnson to Johnson ọ̀gá mi ó ṣe wẹ́dà o ọ̀gá mi ó ṣe wẹ́dà ṣe mọ̀ pé ọ̀gá mi bá ṣe wẹ́dà èmi ní ṣe bẹ́ẹ̀ sí má. òkè ẹ̀dẹ́ kí n jẹ́ inú ojú ẹ̀dẹ́ kí n ìyànà fún yín. ó já wèrè ni ó ṣùkò dà yẹn. àwọn fẹ́ gan mọ́pò náà ni wọ́n sin wèrè lẹ́yìn kùlé lè ya ẹ̀ má ṣe máyàmáyà mọ́ o. òkè ẹ̀dẹ́ kí n ìyànà fún yín kọ́ lè mọ̀ bóyá ń lọ ẹ mọ̀. ẹ gara. jẹ́jọ́ wọn lójú dání ni àná fún wọn. bẹ́ẹ̀ ká lọ fi dáyọ̀ mọ̀. ìgboro ní báràká ìsọ̀nì kédùbà sẹ́rísì ìgbàká ọmọ ọdún ládé pọ̀ gan bàbá ìjẹ̀sà òfin gbogbo ara gbẹ́. ó ga àbá ńlá la wà yìí o ìfẹ́ra ńlá èmi kan fẹ̀yìntì tolótó ló fẹ́ ṣe bí ọ̀kìn ṣùgbọ́n kò láṣọ àrán lé. àbáwá mi ò kò sí rí báyà máa sí o. èdè tí bá rọmọ tó ṣe iwájú tó tún lẹ́yìn ìwà ọ̀la tó bá ní ìwà àbọ̀ pátá mọ́ fọ́ èdè àti àdà ó gbé sí mi lára. èmi là ń sọ ṣíbí fi dọ̀. lábàbò lẹ́gùlẹ́gbò ọ̀nà tí a kà sí àtà káfẹ́ sí ìgbàlá mi pé yàn ọjọ́ ló wà kó yọ ìbàdàn ló wà má bàánú jẹ́ rárá ìgbàlá wà láyé kiri àṣírí àánú ẹ̀ ni ẹ kánú ẹ̀. ìyá skiana ó ga ìyá nìyẹn ojú orí. ẹjọ́ mi ò mọ̀ yín. ẹ dára ọkọ mi náà ló ṣe iná. ẹjọ́ torí ló mi ò mọ̀ yín o torí òun lẹ kọ́kọ́ wọ gloves sọ́wọ́ kò tiẹ̀ yé mi báyìí ẹ tún bí irú orí tẹ ṣe ilé ẹjọ́ torí ọlọ́kọ́ bíi ti báwo láì ṣe ẹ tó kọ hip hop kí ló dé. ege ó dà bí àṣeyìí ayò wọn ajá wọn sí ó dà nú dúró yìí ìbí náà pè ní gíta dúró ẹ̀rí mojú ọmọ àbádà tó dú orí ókè ó dà ìyá ẹ̀jẹ̀ kí n jọ yín lójú ṣe rí kìí ṣe tó bí èmi nìkan ni mo dá wá bí àwọn tuntun wọ́n já parí ìgboro wọ́n wò pé ó dà àti bá wọlé
àdékàdọ̀ mi gan mọ̀ kódà mo wọlé àbàlú wọlé ìlú ńlá kan tó dẹ́rù bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì. Tí wọ́n jọ. Dúró lè yá sí àdá ẹ ó dà ẹ wọ́n tó máa kùn wọ́n tó máa kùn àbá mi lè yí ìmọ̀tọ́ ti dín ìgbẹ́ kí n kàn gbé sórí. Ọlọ́run ní ṣòro àwọn bá kọ́kọ́ bá àánú ẹ̀ sọ̀rọ̀ ṣé gbogbo yẹn á sọ ó ti wà lẹ́. Láti mọ sí màá sún mi láì lòdì. Báwo àná mi ti bá wo. Yájà kí ló ṣẹlẹ̀ náà kí ló dín náà? Mi láìkẹ́ o kí ló dín náà fi rèé lẹ̀ ẹ fi yọ lẹ̀? Àná yín nìyẹn kí àná ò dẹ̀ ń wò mí. Káàná ẹ jọ. Gbàgbé ti ṣe máyàmáyà. Yájára a máa jà o. Ẹni kì í mọ́kọ́ ni mo fi lọ́kọ̀ ẹ tún sunkún ẹ tún ṣe wèrè yá ìfilọ̀ náà orí ìfẹ́ wẹ̀rẹ̀ o. Ok kò náà slow o slow àní kò súnmọ́ súnmọ́ àlọ́ ẹ̀. Yájára. Àwọn pa mi. Ẹnu ọlọ́run. Gbàgbé bá ṣe máyàmáyà àwọn bá bójú ayé jẹ ó sọ fún Yàskíárà pé ó ń bọ̀ ní gíga dúró ẹni mo jẹ́ ọmọ àbáná ẹni tó fi síbẹ̀ tó fi ra ẹ̀ sójú ọ̀nà àwọn ẹrúkú tí bá tàmú ní ọdún wọn bẹ̀ ọmọ bá àdúgbò ìjà tó ní mò ń bọ̀ nbí. bẹ́ẹ̀ bá máa dùn. ìdílé àdúrà wa ọjọ́ ọ̀ṣọ́. láwọn ọmọ tó ṣe wá sí ó ti lóyìn wá ọ̀gá ẹ mú mi lábà àṣèlúyà ẹ fẹ́ bójú ayé jẹ àpọ̀lọ́ tí a gò àbọ̀mọ̀ ó ṣe lẹ́ẹ̀kan. ọ̀rẹ́ pé ọmọ mi. àṣírí ojú òde. Yájára ṣé máa pẹ́ tí fọ alábàáyé sí o máa pa yín o mi láìpẹ́ o kí ni bẹ̀rẹ̀ náà ẹ̀ ń sunkún kí mọ́kọ́ ni mo fún yín lọ́kọ̀ tó tún ṣòro fún mi yá yìí òun mi báyìí ni máa pa yín fún àwọn máa pa yín máa pa yín yóò ṣe àjẹ àjẹ. abẹ́ ò dẹ̀rí. kílẹ̀. Àjàrà bèbí rọ́jọ́ ọmọ ni tí wọ́n ṣe o. Rántí rántí ilé tó ti jáde o. Àjàrà amen àkókò àjọ ojú mi. tábà fún gbogbo bó ṣe ń jẹ chewing gum bẹ́ẹ̀ ni láì ṣọmọ ojú títì ló tá para wàá múra tán wàá dàbí àwọn ọmọ tí wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ lé wọ́n máa ṣe bí àwọn ọmọ ojú títì àwọn tó ń dúró sẹ́gbẹ̀ẹ́ títì kí ló dé náà. ọ̀tọ̀ ẹ kàlẹ́ ní èjì mo dákẹ́ mọ̀ wọ́ yìí kí ló dé ẹ dẹ̀ ń sún mi mo ń súnra mi kí ló dáhùn sí mi ẹ bá pa mí kí ló dé náà ẹ ń sọ̀rọ̀ mọ̀ ń wé mo dákẹ́ mo gbé ìpàdé tó gbé dá mo tún wọ òyìn tó ń jèrè fún mi ìyá ìṣú ààrẹ mi ò gbádùn o mo sì kò mo ní ṣíṣì lórí o ókè. ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní jẹ́ kó sí. ṣé ìdì ó ti gbọ́ bí káàkiri ìdì ni ṣó tán ó tá a ṣó kí ló ń sọ mi fọ kò sí wàhálà kò sí yóò ń bẹ́ ẹ máa lọ ní ìdí àti kírun mo ti gbọ́ nà sàn. nǹkan tí mo tún wá ń rò náà ni wípé kò jọ ọkọ mi kò ṣe sùn gbogbo ètò ń ṣe filégege gbogbo ń ṣe bó ṣe ń ṣe iná ò ń ṣe kò ṣe iṣẹ́ ọmọlúàbí bó ṣe ń múra wàá múra náà tán kò tiẹ̀ yé wa bí kò wọ́ pátá kò wọ̀ kankan ló òun ṣe báyìí tẹ́lẹ̀ àjẹ́. kí ni kí ló ṣe náà kí ló ṣe nínà ẹni ká bẹ́ẹ̀ tuntun rọ kí ìrẹ̀lẹ̀ ẹ̀fọ́ ẹ̀rẹ́ kí ló ṣe lẹ̀ mi láì jẹ́ fẹ́ o ẹ̀ẹ́dẹ̀
mi rẹ̀ kí ló dáná ní sí mi ni ṣé máa ní sí mi ni kí ló jẹ́ ìdí àjẹ́. ṣó mọ tẹ́lẹ̀ yìí. ṣọ́dẹ̀ ládàá ló ń jà ẹ́ ẹni pẹ́pẹ́ sí o ìfẹ́ máa fẹ́ mi èmi náà ti gbà fún àbí ti gbà fún tèmi. ṣé tó bá kọrin ní ìfẹ́ síyàn bí èèyàn ṣe máa ń tètè gbà yẹn. ẹ kí ni kí n wá ṣe sí èèyàn tó sì rèé mo ní mo ti gbọ́ yáyẹ bẹ̀rẹ̀ o tẹ́lẹ̀ náà mo ti ní mi lọ ìdí ẹ̀yin ò lè fọ́ọ̀sì olúwa ẹ̀ lọ kí ni gan-an tọ́wọ́ ẹ̀ sí mi ni kí ló dé ókè orú mú mi tí wàá tọ́ orú ti mú mi báyìí kí ni fi ọlẹ́ ẹ̀ ẹ̀ kí stop life mi ẹ̀ kí stop peace mi now gbogbo wẹ̀rẹ̀. kí ló ṣe. kí ni kí tún bá bọ̀ ṣọ. tálejò bá wa wọlé kọ́ ló bó tó ń yàrá ẹ̀ náà. ẹ gbà mí ètò ẹgbẹ́ láti tẹ́lẹ̀ kí ti bọ́ ṣọ́dá tẹ́lẹ̀ kí ti yí dànù kí ni lọ ẹ ókè. gbogbo ilé ìwọ̀n sábẹ́ aṣọ àwọn ọ̀dọ́ ọmọ ẹ̀ka pàdé wípé ó ṣe é. kí ni bá kókó bí àlẹ́ kọ́lé kí mo fọdọ̀ bá dé. dákẹ́ ẹ fi ọ̀lẹ́ jà ló ṣe àìsàn. wọ́n ti bó bá ṣe tó wọ̀ tó ṣí gbogbo ẹ̀yìn lẹ́yìn. wíjẹ wá káṣọ ẹ wọlé. afa ẹbùjọ ìdí tí mo fi jẹ́ kẹ́ wọlé mi wá jẹ mi nítorí pé mo rí wípé èèyàn lóhùn. ẹ rí ọmọ mi Ajára ilé ẹ̀fẹ̀fẹ̀. mo fẹ́ fẹ́ torí pé ìjọ ilé àtàjọ pàdé ní méjì mo rí pé mo rí súrà èèyàn ọmọ lọ́n lára rẹ̀ mo sì rí pé mo sì ti bá sọ ó sì gbọ́ sí mi lẹ́nu. ìbá wa wù mí kẹ́ fẹ́ Ajára o àwọn iṣẹ́ rí Ajára tèmi wò yẹ ẹ̀ẹ́yìn lè fẹ́ ẹ̀. alájà kí ló dé sọ pé mi ò lè fẹ́ Ajára só ti lọ́kọ rẹ̀. kò lọ́kọ mi ṣé ìdí tí ẹ̀yìn lè fẹ́ Ajára òun ni wípé. Abel, miss you. Hi. Ajára tí mo mọ̀ kọ́ rèé mo kọ́ ní lọ yìí. Ajára kò pé tó gbé lọ́dọ̀ tèmi rí tó jọ́mọ tèmi rí tó bá jẹ́ mi ilẹ̀ sọ kò sí Ajára yẹn níbẹ̀. Ajára tí mo sọ ń borí lọ́jọ́ iléyà mo borí gbogbo àwòsàn àwọn èyí tí mo rí òun sóhun kú. Afá Ajára kan tó lé tó wà nílé olótùrú kù sìgá sí wa lójú. Àwùjọ bí láì ìyá wa ìmọ̀ ni. Afá ìdúró ẹ wá mú Ajára. ìgbà ń bá ní ìdáná báwo bá lò ó bó ti tọ́ ló gbà bó ti tọ́ ó Ajára ẹ̀wà máa mú jọ bó pẹ́ títí ojú wa máa mú jọ àwò rẹ́rìn ló jẹ kó jẹ fóbi ẹ̀ ẹ wo gbélé ẹnu abiyamọ kú ọ̀rọ̀ ọmọ o abiyamọ kú ọ̀rọ̀ ojoojúmọ́ omi ò ń gbére ojú Ajára fòbí rẹ̀ lọ́kàn balẹ̀ ọmọ kọ́mọ lè fi ọlọ́kàn balẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé yọlọ́run ọlọ́run máa lóye. ṣé ẹkún tẹ̀ ń sun mi gangan nǹkan tí mo fẹ́ gangan lè ṣe ń ṣe rẹ̀ ṣé ẹkún yẹn òun ní ìdínú tèmi torí pé ẹ̀yin náà máa ń pa mí lẹ́kún lẹ́yìn yes ṣé bí mi bí ń léèrè peter lè bí mi fún ẹ̀ ń sọ fún mi pé kò kì í ṣọ̀rọ̀ sí tó bá ẹ̀ máa àṣírí ti tú sí mi lọ́wọ́ ṣé gbogbo wa tèmi ń wù yẹn ayé ò ṣe mí o.
ǹjọ́ o mo lẹ tó wá. ẹ káàsán mà inú ọgbà yìí mi náà wà so bí mo ṣe máa ń rí yín tẹ máa ń jáde tẹ máa ń wọlé yẹn ó máa ń wù mí so ó wá wù mí kémi náà jọ kí n darapọ̀ mọ́ kájọ máa ṣe. bẹ́ẹ̀ o fẹ́ darapọ̀ mọ́ wa bá a ṣe ń ṣe nínú ọgbà yìí ó wù ẹ́ báyìí. ọ̀rẹ́ mi ayé yìí ti fẹ́ parẹ́ ọ̀rẹ́ ayé wa ti dá ọ̀rẹ́ ayé yìí ti fẹ́ parẹ́ ọ̀rẹ́ rẹ ájàre o ájàre wẹ́ẹ́ bí aṣẹ́ wọ́n yìí o. ọ̀rẹ́ mi kò mí ó fẹ́ ó láìkì ìwọ ó láì gbogbo pákéjì tá a máa ń jù yẹn ó lè láìkì ó fẹ́ dra kó máa yẹ. gbogbo wa jà ṣọlẹ́ lè kó ṣe náà ó dà ṣọlá àwọn èèyàn kọ́ máa ń gbó wa náà gba ibi ọmọ burúkú ni o báyẹn ìgbà ìyá jẹ́ǹtù o jẹ́jẹ́ la máa ń lọ báyẹn ìgbà àwa lálùbáríkà jù ní sùkúl àwọn èèyàn wọn kọ́ máa wò lé àwọn ilé ìwò dáadáa ṣòrí tó bá fẹ́ jọyìn àwa láyé ìwà tó fẹ́ ká gbẹ sọ́dọ̀ tiwa alákọ̀ọ́ mọ́ gbogbo ẹ̀kú eégún tó kó sí látòkè délẹ̀ wà á kọ́kọ́ lọ bọ́dà ná gbogbo ẹ̀ látòrí wà ó máa ní láti look sexy ọmọ yóò dáa ọjọ́ ọ̀la ìwé bright ni gbogbo fíṣù ẹ̀ kọ́ bright dáadáa ẹyẹ náà bá dìnnà ọkọ̀ borí ọlọ́run mọ́ra tán kí ló ṣe. ẹ má bínú máa ṣe ìjọ wájú mi ní future. mi tó ṣe kẹ̀ ẹrù ọjà tó gbé síwájú ìlú sọ future kẹta ló mọ future mi. ọlọ́run pẹ́ sọ̀mọ́ ọ̀rẹ́ mi kò já wa láṣẹ máa blend wa láṣẹ máa já náà pẹ́lẹ́ ọmọ òtẹ ni a máa já sí gbogbo dídán ni a máa já ẹ̀rọ àwòrán ọ̀rẹ́ mi wà pẹ́pọ̀. wọ́n máa yé kí lórúkọ ẹ sórúkọ ẹ fáwọn àìdí ẹ̀ náà káyé gan kó gbọ́ ohun òru. orúkọ mi ni Àjàrà. ajá. Jájára ọ̀nà àbájáre ìwò àbájáre àtẹ̀sùlélẹ̀ yìí. Àjáre èsùlélẹ̀ yìí o. Jẹ́ kí mi wá change orúkọ ẹ̀, a máa jẹ èjì láti èní lọ. Eléyè tí àbí ò láìpẹ́. Ẹ sọ pé aṣọ gbogbo ìtẹ̀yìn wọ èmi ò ní. Wàlẹ́ ò ta aṣọ kéré gan, máa wọlé máa káṣọ fún ẹ, máa kó oríṣiríṣi fẹ́ àpò òrèlè yìí. Àwọn kọ́tà máa ń wọ̀ rè gbogbo a máa túṣe ọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ fún ìyá ẹ̀rọ àwọn gbogbo agbára ní ìgboro wa dúró rè fún ní láti àárọ̀ fà á sọ́gọ̀ ilé ìwọ àgbẹ̀ ọjà jù. sórí ọmọ ọjà láti kọ́kọ́ fún ọ wá náà kó o rẹ́ẹ̀dì láti ṣe gbogbo nǹkan bá ní ìlú ṣe sórí kí n kàn máa fà ságbára lóní ráńpẹ́ jẹ́ fún ọ. ẹgbẹ́ ìrìn ọ̀rọ̀ mi ọmọ tí. Àwùsù bí láì. Àwọn ìdílé tí o. Àwùsù bí tú lélẹ̀. Ọgbà. Ẹ wo ayé ò ṣe mí rẹ fúnra mi mò ń ṣera mi gbogbo àmú sìgá àmú tí à ń bẹ́ kiri kò wù mí torí pé ẹ̀ tọ́ mi lọ́nà ọbẹ̀ ọ̀nà Islam lè fi ẹsẹ̀ mi tọ̀ tí mo dẹ̀ ń tẹ̀lé ẹ̀yin fúnra ara yín lẹ́tì mi kúrò lọ́nà ọbẹ̀ ṣẹ́rẹ́kùn yẹn ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ inú yín dúdú ọwọ́ yín dúdú pẹ̀lú ẹ̀ ẹ̀yin aborímábọ̀ àbúrúkú yìí a ṣe bẹ̀rẹ̀ ní o ṣe rí kọlu mi mo lọ bá àwọn èèyàn gidi ni wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń ṣe bí ọmọ ta mo gbọ́ rìsáàtì gidi ni ṣe ti rí bẹ́ẹ̀ mo lọ gbá ìmọ̀ ní torí náà mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni ẹ̀ tí ì sunkún màá frustrate yín ẹ̀ ké ẹ̀ wá kú dànù.
ní kí ló fẹ́ gbà ó nínú játijàti Àjàrà bèbí o. Pretty guy ọmọ. ó ṣọ́ pé láti ìgbà tó ti dé láti Amẹ́ríkà kò tí sí kankan àní mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí mo ṣáà ní máa purọ́ fún ẹ ó lóyún kẹ̀ kí ló wá jókòó tó ń ṣe ló wá jókòó ló wá ń wò báyìí ó jáde sọ̀rọ̀ ààrẹ ọ̀rẹ́ mi jáde kí n jáde níbo ni mo mọ̀ lẹ́yìn kí n lọ sí mosque kí n wọlé kí n kírun bó mo tún fẹ́ máa lọ èmi ò mọ̀bi kọ́kọ́ náà. ọ̀rẹ́ mi ò tó rọ̀ mo máa ń sọ fún ẹ yìí ṣé o mọ̀ pé àwọn ọkùnrin tá à ń wò yìí tó bá bọ́ síta wọ́n lọ́wọ́ bọ́n kékeré kan wá fún lóyún wọ́n á bu wálé sí tiẹ̀ kí wá ní tiẹ̀ máa jẹ́ jàre lọ sọ fún mi. ṣé o mọ̀ pé mi ò ẹ́ bá rí òrìṣà nǹkan tó ń sọ ni pé aláàjì mi yẹn ó lè lọ lọ́ọ̀fẹ́ lómìn ta ìyẹn máa le gan o ó máa fún mi ní heart attack o a tún wá lóyún a tún bímọ. ọ̀rẹ́ mi èmi níbi kan tí mo lè mú ẹ lọ tó jẹ́ pé àáfàá ni wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí nǹkan tó ṣe tì tábà débẹ̀ wàá bímọ. ọ̀rẹ́ mi tó dẹ̀ mọ̀ wípé aláàjì ò láìkí ká máa ṣe nǹkan dúdú kò lè lọ́wọ́ sí i náà kò nífẹ̀ẹ́ sírù nǹkan bẹ́ẹ̀ yẹn o. àáfàá ti mọ̀ ṣé rìndìrìndì náà ló ṣì ń ṣe kò lẹ́yìn kan dúdú aláàjì òkè jẹ́ kó jáde ṣé tó bá fún yàn lóyún ìgbà ìlara ẹ tó wọn máa balẹ̀ wò ó bá ṣe máa ṣe rèé a máa yọ lọ ni dápẹ́ everything tó máa fi ṣe tán aláàjì ò ní mọ anything. ẹ ra ọ̀rẹ́ mi tí mo sọ fún yín yẹn ni tí mo sọ pé wọ́n ní problem àti bímọ. ọ̀rẹ́ yín tẹ̀ sọ nípa ẹ̀rọ ọmọ bí. bẹ́ẹ̀ni. ìyá wa gbogbo ipòkípò tẹ́tà bá wà láyé yìí ká ṣàwọn àdúgbò náà ṣe rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ẹ̀ àwọn fẹ́ kẹ́ mọ̀ pé alápàdé pẹ̀lú náà gbogbo ipòkípò tẹ́tà bá wà láyé ká máa dúpẹ́ báàdẹ̀ ní ká bá rí jẹ ká máa dúpẹ́ alihamudulilayi báàdẹ̀ rí jẹ ká máa dúpẹ́ alihamudulilayi. àwọ̀ ní àlọ́ àwọn a ṣe àwọn ètò àdúrà kan a máa pèlú àwọn òtúkọ̀ fún tí ẹ máa lò pẹ̀lú àtìlẹ́yìn ọ̀rọ̀ náà wà àtàtìlẹ́yìn àlọ́dún ọmọ. sálàlọ́ sálà. èmi nígbàgbọ́ pé bùkátà yóò bí a ẹ máa dúpẹ́. alihamudulilayi. ẹ máa dúpẹ́. alihamudulilayi. ìyá wa kàṣà máa dúpẹ́. alihamudulilayi. àfa èmi lè ti ṣàlàyé fún ọ̀rẹ́ mi nígbà tá a ti dẹ́sẹ̀ wò bíbá ọ̀rọ̀ owó ti da yọ mélòó mélòó àwọn tẹ̀ ti ṣe fún jẹ́ kí wọ́n wá ọmọ bíi ilé tọ́pẹ́ ọlọ́run dẹ̀ ti ipasẹ̀ àdúrà tẹ̀ ń gbà fún wọn wọ́n fi ń bímọ. èmi ò àfa ọlọ́run lọ́dọ̀ ọlọ́run gbà fún mi ọlọ́run gbà fún àdúrà wa lọ bẹ́ẹ̀ ni èmi ọlọ́run gbẹgbẹ́ mo mọ bó ṣe ń bẹ ọlọ́run àwọn máa bẹ ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ ṣàmàdà. àfà ṣe gan-an ni. ó yẹ kí n ti rí láàmì ọlọ́run lára yẹn ó yẹ kí n ti lóyún ni àbí ṣé bí mo ṣe ní kí n ṣe ni. ṣé kí ni. ohun tó tí mò ń fún yín ní aago mẹ́sàn-án mẹ́sàn-án lè gbọ́dọ̀ máa bá ọkùnrin ní àjọṣepọ̀. àjọṣepọ̀ láago mẹ́sàn-án. àfà sọ yẹn fún mi tẹ́lẹ̀. ẹ sọ fún mi o. àwùsù bìlà yìí. ìlànà ọkọ̀ àbí. ìjọba ni wọ́n gbàgbé mi sọ ẹni sọ bí àwùsù bìlà mi sọ fún yín. ibi tó yẹ pé mò ń wọ ọmọ tó bá pẹ́ sọ yẹn fún mi ní ṣe pé ṣe ni màá jí ọkọ mi àbí mo máa só mọ́lẹ̀ kó tó di 9 o'clock màá make sure pé wà á lé màá make sure pé àjọ lájọṣepọ̀ 9 o'clock ẹ wá fi pẹ́ sọ fún mi ẹ̀ sọ fún mi náà. nǹkan ti bàjẹ́ o àwọn nǹkan bá lọ bẹ́ẹ̀ o. àjọṣepọ̀ kí n túmọ̀ o. nǹkan ti bàjẹ́ ìyá wa kí ni kí ni kí n ṣe ẹmu ìdérí méjì. ìdérí méjì.
ṣe aago ó ṣe bí márùn tàbí mẹ́sàn-án rú. 5 minutes to 9. ìbúrò ṣe kìnnìún náà. kí ló ṣẹlẹ̀? ìkíní náà ni láàrin lọ́kùnrin. mo tún láti ṣe léyìí báyìí ẹ kò sí problem ẹ jẹ́ kí n sáré pe ọkọ mi Àbújá ló lọ tí bá ti pè báyìí tí mo kó máa máa ní ìṣẹ́jú márùn ló kù. ṣe bí wọ́n wà péré ní láti Àbújá níbí báyìí. ìyàwó ẹgbẹ́ ìbúrò kọ àsìkò táwọn yóò ṣòro kọ ìṣẹ́jú márùn péré ló kù. adékejì kí n pè táyì tí máa fi délé òun náà ti délé àá ṣe nǹkan tá a máa ṣe. tẹ bá pè bá kọjá ìṣẹ́jú márùn ni ẹ kẹ́ bẹ̀bí mọ́ ni. ètò oníṣẹ́ mi fẹ́ kó ṣe nǹkan tẹ́ ẹ̀ wá. ìyàwó èmi ò kì í ṣe fún ìyàwó. adékejì kí n pè táyì tí máa fi délé òun náà ti délé. èmi ò kì í ṣe fún ìyàwó àwọn ń ṣe fún yín ìlú àlọ́bù wa ọmọ ìsálà láwọlé ìsálà. ẹ̀ta kan kẹ̀dé kẹ̀ bá mi yẹ̀wò. ẹ ṣe kí ni. o lè ní kórè má dìbò lọ́wọ́. àfa ìyàwó kí n pè fún mi ẹ ṣe jẹ́ kí n pè wọ́n ní àtòsí. ìyàwó ibà Àbújá ló wà máa wọ òde wọ́n náà wà. ìṣẹ́jú márùn mi ò kì í ṣe o àmọ́ kékeré ti fún ìdúró àdúgbò. àfa mo lẹ́ ń lọ. àfa mi kì í ṣe kórè má dìbò lọ́wọ́. ìdí èso yìí ti pọ̀ gẹ̀ nínú lọ. ìyàwó ẹ̀wọ̀ ẹ̀ méjì kórè dìbò lọ́wọ́ ṣe ti tọ́ ẹ̀jọ̀ ní fún náà ṣe ní ìgbọ́ tí mo fẹ́ ṣe mi kì í ṣe ẹ̀wọ̀ ni wọ́n ti ń yẹ̀ wò. ọ̀rọ̀ yóò yé mi wọ́n ní wáyé òkè lè fẹ́ ṣe. ìṣẹ́jú méjì péré ló kù. ayé mi ayé mi ti wà. àfa ayé mi ti wà ẹ kò yé mi ẹ gbọ́ àfa ẹ gbọ́ ọ̀rọ̀ yóò yé mi kí lè báwo lè ṣe. mo ní ta fa àdókè mi bá mi. àfa ẹ dúró ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí dáadáa o ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí dáadáa. àti bàbá má ti ṣe bẹ́ẹ̀ yẹn ọba má ti ṣe bẹ́ẹ̀ jàre ó ní ti àfa lọ fún kí nìyẹn ọba má ti ṣe bẹ́ẹ̀ rárá o ní orí sí o. mo ń sọ ń sè pé màmá ti ṣe bá kọ àfa tó sọ fún mi pé tí mi ìbá ti lè bá ọkùnrin ní àjọṣepọ̀ ní 9 o'clock ó ní mi ní bọ́ pa mi ní bọ́ pọ̀ mọ́ ó wá ní bàbá ti ṣe báwo ni bá ti ṣe kí ló fẹ́ kí n ṣe. ó ní mi ní bọ́ pọ̀ mi ní bọ́ pa mi ní bọ́ pọ̀ mọ́ tí yẹn ni mo á máa jókòó tì ní àti wípé ṣíṣe tí mo ṣe gan mi ò mọ bó ṣe bí mo ṣe bá dé yàrá nǹkan tá a ṣe fún tàbí ṣe mi ti ẹ̀fẹ̀ máa gbé ìfẹ́ máa rántí mọ́ torí pé mo kàn ń ròmí pé irú àwa àmọ̀ òrìlé kí ni mo ṣe nǹkan tí mo ṣe dé yìí tí mo ṣe dé yìí kí ló sún mi sí nǹkan tí mo ṣe mo kàn ń ronú láti jọ yìí ó ti sún mi kò yé mi mọ́ mi nǹkan tó ti gbogbo ọ̀rọ̀ ẹ̀dá mi ti wá ó wá tójú sún mi báyìí kò yé mi mọ́. àfa olórí burúkú ò lè lè àfa yẹn bọ́ọ̀lù ṣe rí lórí yẹn ikú burúkú rèé o lọ káṣá ti rí nǹkan táwọn wà ní ẹni olùṣàgbàdúrà wa kárí nǹkan táwọn wà láti sí nípasẹ̀ àfa yìí bẹ́ẹ̀ ni ọjọ́ ti gbà mí ọ̀rẹ́ mi ayé ṣerú ìwé ìwọ̀n sọ nǹkan sọ ayé ṣerú àwọn dọ́gbọ́n sí ni nísìrò ayé ṣerú àwọn dọ́gbọ́n sí ni gbogbo ilé tó ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ àárín mi àti ẹni kájọ fi mi ṣe àwọn mọ̀síkù kò sí nǹkan tó máa gbọ́. adúlọ́ tèmi tẹ̀ ṣáà ń gbà ní pé kọ́nà bá ṣe àmì sí tó bá ti bímọ ń sìn ó parí kò lè sẹ́ni tó máa gbọ́ èèyàn mélòó ló wà ń bí tẹ́tẹ́ máa gbọ́ bíbí àti ẹni. bàbá yìí ò ní mọ̀ pa ẹ̀. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yé ṣerú ẹ̀ jàre. kò sí ọ̀kan bẹ́ẹ̀ mo sọ mọ̀síkù rẹ̀ ayé ṣerú ẹ̀. kí wọ́n fọkàn wáyé. sọ̀rọ̀. ló yà wá. mo ṣàkíyèsí pé tí wọ́n ń pè yẹn kí n gbá aago mi. nítorí ọlọ́run àfa tó bá jẹ́wé ni má máa bá mi ṣerú àwọn eré yìí. èmi kọ́ ni kí n béèrè àlàáfíà ọmọ mi ní ṣó ń kíkì inú yín. ó dé fẹ́mi sílẹ̀ àbí kí ló dé. ẹ máa wá jágbe mọ́ mi èmi àfa ọlọ́run gbẹ́bẹ́ mo ń sọ̀rọ̀. mo ń sọ fún ẹ. wọ́n lè jẹ́ mi lọ́mọ o. wọ́n má bá mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo jàre kí ló mí bàí bá ṣé kí ló ń ṣe kí ni. hello èkó rẹ rè èmi àfa ọlọ́run gbẹ́bẹ́ ń gbà pò. ó gbágo ó ti dábẹ́ hàn. àájà ló dé ta ló ń bá jà lórí fóònù. àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní kí n máa sọ pé àwọn fẹ́ lọ sí Paris mo dé sọ pé mi ò lè lọ wọ́n ní mi ò lẹ́mìí àti máa lọ sí pátí bí mo ṣe wà yìí kò kí ń ṣe tọwọ́ but mi ò lọ sí pátí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi ó dẹ̀ ń pariwo ó dẹ̀ ń ṣe ó dẹ̀. Yorùbá
Yorùbá ní ẹnu ẹni la fi kọ méje wàá dẹ̀ sọ pé ok o mi ò lè lọ sí party tẹni kí n lọ́nu condition tí mo wà yẹ èmi gan ò lè gbà kó o gbé ikùn dẹ̀ndẹ̀ báyìí pé ò lọ party náà I mean but ó ní bó ṣe máa sọ fún ọ pẹ̀lú sùúrù ìwọ ọ̀rẹ́ mi o ìwọ náà mọ condition tí mo wà mi ò ní lè tẹ̀lé ẹ lọ sí party mi ò ní lè bá yín raṣọ kò mújà wá. mo ti fi sùúrù sọ fún un bó kò gbà lérò ó ṣàn sọ dọdọdọdọ kí mi ṣáà ìṣó pátí ni o kì í ṣáà lọ sí pátí bí ṣe mi ṣe máa rúkú kiri rè mo lè ṣàlàyé fún kò gbà sùúrù torí ẹ̀ mo ṣe pariwo mọ́. mi wá sọ fún ẹ pé kò yẹ kó o pariwo ní condition tó wà kó fi sùúrù bá wọn sọ simple. ariwo yẹn nìkan ló understand kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá bí mo ṣe rárá ń bá sọ. ọ̀rẹ́ ẹ̀ tó ti understand tẹ́lẹ̀ ó dà just take it easy okay. Cool it. ìyá wa ẹ kú ewu. àwa tí mo gbẹ́ bímọ àmọ́ nítọ́ yín orí ọmọ wa tó wà nù yín àmọ́ nítọ́ yín gidi gan orí adéhùn súta orí adéhùn súta ìgbà tẹ́ bímọ mọ́ ìrẹ́gbẹ́ àmọ́ àwọn dókítà tó gbọ́ wọn ẹ̀ ṣáwá ṣe kó mọ́mọ́ mi lé mi ilé mi lẹ́ẹ̀ ti ṣe kó mọ́mọ́ mi o. ọ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ ìyá àfà irú ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu yìí ná mo ní kò ṣeé ṣe rárá kò pọ́sibù rárá ní sẹ́ẹ̀. ẹ wo mo kàn ń ṣe ń jẹ́jẹ́ fún yín ni o mi ò gbádùn rárá ọmọ mi ní agbẹjọ́ mọ̀ ní ṣẹ̀fẹ́ gbọ́ tẹ́ ẹ bá ṣe èkó mọ́mọ́ mi lé mi wàhálà máa ṣẹlẹ̀ gan o àfi mi ẹ má gbé gbọ́dọ̀ fún yẹn mi mú ṣe ẹ wàá ṣe èkó mọ́ tí mo sọ yìí láàfin mi ń bí àìkú mọ́ mi bí wọ́n rí ẹ wo èmi àfọ ọlọ́run gbọ́dọ̀ ni mo máa ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ mi dára mo máa ka àwọn ayé oríṣiríṣi máa ka lọ́nkàlì ẹ máa bú kíkẹ́ yín. ọkọ tó bá wọ ẹni kò sà wà fà gbogbo ọkọ tó bá wọ ẹni kò sà mo ní kò ṣeé ṣe kò pọ́sibù ni mo sọ fún ẹ yẹn. nǹkan tí wọ́n wí kífà ẹ̀mí ìlú iṣẹ́ yẹn tó ń gbọ́ ọmọ mi tó wà lọ́wọ́ mo fẹ́ ṣe ìkómọ ọmọ mi lé mi ẹ̀ wá ṣe ìkómọ ọmọ mi nílé mi. wọ́n kúrò lórí fóònù fún mi jàre yóò rọ̀ nínú òṣì jákèjá wọn ló pè mí ló bá mi sọ lórí fóònù náà. tẹ bá dánwò tẹ ẹ ṣe ìkómọ ọmọ mi lé mi àyíkọ́ bá bàjẹ́. gbogbo nǹkan tó bá wẹ̀ ni kò sà kó bá wẹ̀ kò ṣe tíra kò sí kò tí ẹ lè ràn mí ni kò lè ràn mí kó ṣì kúrò lórí fóònù fún mi jọ. okay. mina shetani rajim. Bọ́bọ̀ irú àfàwò lélẹ̀ yìí àwọn aṣèlẹ́yìn ilé ẹ̀ fún kí ni ìyẹ́ ṣé tó kọ́ lóde tíjọ́ ọmọ ẹ̀fà ìkúndé ní jẹ́ kárí mú mi mọ́. ẹ òun kẹ ṣé òun ló wá lọ ọmọ mi. ọ̀rẹ́ mi ọmọ ẹ̀ ní má jẹ́ ká fi ẹ̀kọ́ tọ́nà fúnra wa ọmọ ẹ̀ ní àwọn afáìdè lè gbé àwọn afáìrè tó jẹ́ pé adẹ́tẹ̀ ni mú wọn ò lè fún wàrà bẹ́ẹ̀ tó lè dá wàrà nù. kí la máa ṣe ooo kí la máa ṣe rí ọlọ́run àwọn àmọ́ ṣe torí pé dandan a máa lọ ṣe kó mọ inú ilé àfá o ìwọ náà mọ̀ pé tá a bá ṣe ó yẹ kó wèrè wá torí àdìfẹ́ kọ́kọ́ ẹ mọ̀ tó bá dé ti bẹ̀rẹ̀ gbèrè ẹ mọ̀ kọ́kọ́ ẹ ti mọ̀ ní wàhálà àti bẹ̀rẹ̀ so ìlú tá a máa ṣe ọlọ́run àkọ́ àmọ́ ṣe kó tó dọjọ́ yẹn dandan la máa ṣe kó mọ bẹ́ẹ̀ o. irú wàhálà wo ni wàhálà yìí ti pọ̀ jù mí lò rẹ̀ wàhálà yìí ti fẹ́ pa mí wàhálà wo ni mo kóra mi sígbà ọjọ́. aláwọ̀ kì í ṣe àárọ̀ sẹ́ bíi 4 o'clock lẹ́yìn astri la máa sọ wọn lórúkọ ó lè tètè débi 2 kájọ kírun pọ̀ dẹ́ kárẹ̀ sọ wọn lórúkọ yes yọ máa pè ọ́ padà. Alhaji a fẹ́ sáré dé hospital. kí ló dé hospital. bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ a fẹ́ gbé bébì lọ ni. kí ló ṣe. ṣe nígbà tá a jí láàárọ̀ àdìsí wa kojú ẹ̀ yẹlò àwa tó ń ràn temperature. ó ń ràn temperature. àwọn ẹni ká sáré gbé dé hospital. lọ́mọ tá a fẹ́ sọ lórúkọ lẹ́nìí. ó jà kúyà nìṣó. ẹ má wọrí ẹ̀yẹn má ṣe yọ̀nà ẹ̀yẹn dúró sílé kẹ́ máa tẹ́ǹtì àwọn àlejò ẹ̀yìn ká kọ sáré dé hospital ni. no ẹ̀yin sọ pé ojú ẹ̀ kò sọ pé ó ràn temperature. a máa lọ sí a máa dé kò ní pẹ́. kí dókítà kọ́lé àkẹ́ǹsì ni kó má dàbí pé ẹ̀mọ àkànbó mọ́lé.
ní pé kíkọ́ make sure pé dókítà rí ni ó ti tán. ní ọmọ tán. alájẹ ìfọkànbalẹ̀ ó yá máa gbọ́mọ máa drive ó yá ẹja lọ. ẹ jọ sista ẹ jọ Àbíkẹ́ àbí lóde ẹ rọra o. àkóso wàhálà. meanwhile if there is anything ẹ pè mí lórí fóònù. kò tẹ̀ ní sí ọ̀kan lágbára. àbí kí n wá wò ó ni. wòye jẹ́ ká gbogbo ilé àfihàn ìta ìlú. màá níyànjú ẹ wo ètò ìbìrì ni mo ti ní kó jẹ́ ká gbé lọ sọ́sítù gan ó ní kò ní ìdí má wò ó rí ẹ̀yìn náà mọ̀ràn obìnrin jà dọ̀. lẹ́yìn tí a fẹ́ sọ ọmọ ẹ lórúkọ ló wá yọwọ́ kọ́wọ́ báyìí. Fatima òótọ́ ni pé àtijọ́ wà tipẹ́ òótọ́ tún ni pé mi pẹ̀lú ẹ àjọ wa nílùú òyìnbó adẹjọ́ ń fa gbòòrò òótọ́ tó tún wà ń bẹ̀ ni pé àtúnjọ wálé àdẹ̀wálélé ní tọkọtaya but bí wọ́n ṣe ń ṣe ń bì kan èèwọ̀ ni níbòmí bí mi á dẹ̀ ṣe nǹkan mi kò lè ṣe é yí padà mi ò rí ẹ̀dá ọlọ́run tó lè yí padà Fatima láti wákàtí ọ̀wọ̀ yìí lọ òpin dé bá relationship tó wà láàrin mi pẹ̀lú ẹ láti wákàtí lọ èmi pẹ̀lú ẹ ò lè gbé papọ̀ under the same roof mo ti wá bẹ̀ ọlọ́run kan dáríjì mi lórí decision tí fẹ́ take yìí torí mi ò fẹ́ kí ìyà jẹ mí torí mi ò dẹ̀ fẹ́ kí ìyà jẹ ìwọ náà mo ti wá ṣètò pé lẹ́yìn ìpínyà yìí bí ìyà ò ṣe ní jẹ Fatima wàá gbọ́ alert ní àwọn àárọ̀ làkótó di àárọ̀ la máa transfer owó sí account ẹ please go. tí mo bá ti ẹ̀ṣẹ̀ ẹjọ́ ẹ dáríjì mi Ọlọ́run bá lẹ́yìn ẹjọ́. Ọlọ́run bẹ̀rẹ̀ yẹn màá ní gbọ́ torí mo ti sọ fún Ọlọ́run pé kán gbà mí láàyè kán jẹ́ n take decision ilé wọ́n dẹ̀ ti gbà mí láàyè Fatima go. Go. Come on. Go. dáríjì mi ẹjọ́ dáríjì. Go. má dé sọ fún ẹ kí ló wá lè tó ètò wá fìyà jẹ mí báyìí ó kàn ń ṣe oríṣiríṣi bó ń pè wọ́n lọ́hùn jẹ́ mo kí ló dé kí ni mo ṣe mo ti ṣèyàn kan ni ọlọ́run tó bá jẹ́ ṣe kó dáríjì mí náà knowing pé o kàn plan lọ́kàn ara ẹ láti ṣe gbogbo ètò fẹ́ ṣe fún mi. bí má ti já ikú bí bàbá òròpó ti ń ṣẹlẹ̀. alájẹ mi náà wá promise yín pé gbogbo ìwà burúkú ìbá fi gbogbo ẹ̀ sílẹ̀ I will come back please. Now that's my Ajara. That is my Ajara. That's my baby. Ajara. Ajara. Cosmate mi ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún mi. Ó pè mí ní ìjẹta. Ó ní dáàdù ń kọ́ hospital kan sí Èkó. Bí wọ́n fẹ́ kí n máa ṣiṣẹ́ níbẹ̀ as the medical doctor. Alájà ṣe ti rí báyìí lọ́jọ́ kìíní àná tókè fẹ́ dilẹ̀ mo ní kẹ́ ẹ ní sùúrù àdúrà ló ń gbà agbára kọ̀ ṣe ti wá rí ń sìn alihamudulilayi
alihamdulilayi alihamdulilayi alamin. Afinimọ̀nà Ọlọ́run ọba ẹ ṣe mo dúpẹ́ Alájà ẹ kú àdúró tì ẹ kú gbà gbogbo òye èṣù níyàwó a máa jèrè àwọn ọmọ ìyá gbogbo pátá la máa jèrè ẹ ṣe mo dúpẹ́ èmi náà ti ya dókítà ìyá dókítà Alájà má ṣe náà má kọ́kọ́ wọ̀ ọmọ ṣe èmi náà la dókítà yes please ẹ tún fa akọ sí ọba tún tẹ̀lé wa sí Olúwa ó ṣe o. Abẹ́ ò dẹ̀rí. Ṣẹ́rí mi ò tiẹ̀ kí ń mọ ìdí tó jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti ń fojú kàn yín báyìí lọ́kàn yín máa ń fà sí mi. Iṣẹ́ Ọlọ́run nìyẹn. Ok. Alájì mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín. Tó bá jẹ́ pé nǹkan tí ó wà ní kápá mi tọ́lọ́run fún mi Àjàrà máa fún ẹ torí ìwọ náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ tí n bá dé bíbá bíi pé mo jù báyìí lọ ni wàá fún mi ní special attention káwọn nọ́ọ̀sì fún mi ní kan fún mi lóògùn kan ṣe gbogbo ẹ̀ bíi pé mo jù báyìí náà lọ ìwọ náà ń ṣọmọ bẹ́ẹ̀ tọrọ nǹkan tó bá fẹ́ tọrọ èmi á fún ẹ. Ok sir ṣé rí ẹ ṣàlàyé fún mi pé àdágbé àdáfà ó pọ̀ fún yín mo dey advice pé kẹ́ ẹ gba ọmọ ọ̀dọ̀ káti ẹ̀ lè máa bá yín gbé gbágbá wo ní ilé. Àjàrà mo sọ fún ẹ tí n bá tiẹ̀ máa gbọ́ ọmọ ọ̀dọ̀ àjọmọ ọ̀dọ̀ tó lẹ́sìn bẹ́ẹ̀ tí púpọ̀ nu wọn tó wà ń ta wọn ń ṣe lẹ́sìn tèmi tàbí kàn tiẹ̀ má lẹ́sìn rárá ọmọ tá à ní lè sọ fún pé kó lọ kírun kó lọ ṣàlùwàlà. nǹkan kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín yẹn Aláàjì tẹ́ bá lè fún mi inú mi á dùn gan-an. Àníṣe tó bá wà ní kápá mi èmi á fún ẹ. Ṣẹ́rí mo tiẹ̀ fẹ́ kẹ́ mi lo weekend just this week nìkan ni o. Àjàrà ò ṣe àmọ́ ìyẹn ò lè bọ́ sí wo take for òòró ni kódà nígbà tó ní kí n wá bẹ́ẹ̀ gbé ọkọ tiẹ̀ ń kọ́ ṣó máa gbà bó tiẹ̀ rí pé òkè wa age difference yìí bí bàbá àtọmọ náà ṣe kò ní gba ojú ẹ̀ ò ní gbà ṣe ló máa rò pé nǹkan mi wà ń bẹ yes. Nígbà tójú òun náà fọ ó rí pàgbàlagbà ní kódà ó rí pé bàbá lè jẹ́ sí mi àti wípé ó tún máa improve health yín gan ẹ mọ ìmọ̀ràn àwọn èèyàn bá ṣeré ìmọ̀ràn àwọn èèyàn bá sọ̀rọ̀ torí pé loneliness gan kó nǹkan tó ṣẹlẹ̀ sí yín yìí. Mo ti gbọ́ àwa. Really? Ṣebí 1 week ni. Yes. Oh, thank you. Ẹ ṣé sir. Thank you very much. Okay. Ṣé wàá ní kan fún mi jẹ? Àjàrà bèbí ọmọ tó rẹwà ọmọ tó rẹwà tọkọ láti lé èyí fún jọ̀wọ́ ló dáre Àjàrà aṣọ ògbọ Àjàrà ọmọ tó rẹwà tọkọ láti lé èyí fún jọ̀wọ́ ọmọ tó. Kí n wo ẹni tó ṣàwọn àlàyé kan sí pẹ̀lú píkṣọ̀ yẹn ni mo wá rántí pé mo mọ arákùnrin yìí tẹ bá rántí wípé a gba blood yín wípé ẹ fi ṣe test fún yín
tẹ́lẹ̀ fẹ́ ṣe blood test fún wider test lẹ́pẹ́ fún mi wẹ́wẹ́ malaria bí kankan. irọ́ ni sórí malaria kan mo fi ṣe DNA test fún yín ni àfi wá confam wípé ẹ̀yin gangan ni biological father. Wọ́n ní yẹ́ ọ́ eré ṣubú kò lè dìde báyìí. Níwájú Ọlọ́run àti ọ̀tọ̀ kí pé jẹ́ irọ́ bí mo ṣe lé ẹ jáde nínú ilé tí mo sọ pé èmi pẹ̀lú ẹ ò gbọdọ̀ gbé pọ̀ ní under the same roof mọ́ kò ṣẹ̀yìn arábìnrin tó sùn sílẹ̀ burúkú yìí. Ẹ gbé kúrò nílé mi níjọ́ ìkómọ pé ẹ fẹ́ gbé lọ sí hospital. Alájà wa plan ẹ ní plan work ni a plan ẹ ní torí pé láti lọ ṣe sọmọ lórúkọ nílé bàbá ẹ láàárọ̀ ọjọ́ yẹn la ṣe sọ fún yín pé a ní láti lọ gbé lọ sí hospital kọ́ la lọ o. Owó mi rè lẹ́gbẹ̀ẹ́ ọmọ náà gbé dání. Wọ́n gbé fún yín ni ẹ̀yin kó lè lọ ọmọ ṣé bí kò tí mo sọ fún yín rèé. Whatever tó bá fẹ́ sọ lọ jókòó síbẹ̀ kó bá mi sọ̀rọ̀. Remove this hand please. Mo ń gbọ́ lọ jókòó síbẹ̀ kó bá mi sọ̀rọ̀. Àwọn sùnbí láàrin náà ṣe àìtọ́ àlejò please lọ jókòó síbẹ̀ yẹn náà. Èmi ò ń ṣe oníkébékébé bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́ ìyàwó mi ló jẹ́ wí lọ sọ pé torí nǹkan kékeré kan wá ṣẹlẹ̀ kó wá jẹ́ ìwọ ló máa kàn. Láíláí fábàdà náà lọ jókòó síbẹ̀ yẹn kó bá mi sọ̀rọ̀ please. Hello, o máa tẹ́ o. Kí ló lọ tán sí ni mi ò mọ bí tí ìfẹ́ náà ti. Bá gbọ́dọ̀ lọ́yà. Adéwálé. Alájí
You've been my lawyer for some years now. Adeja, o máa ń ṣèfẹ́nu mi. Bẹ́ẹ̀ mo fún ẹ ní ọ̀dà kó alter will mi. Lórí tó wà reluctant. Alhaji, ó ní nǹkan tí mo rò nípa nǹkan tẹ́ bá mi sọ because mood tẹ́ bá mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn kò ń ṣe nǹkan tí mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀bẹ̀ because mood yẹn lágbára because èmi wò pé nǹkan téèyàn bá ń fìbínú sọ ń gbà míì kò kí ń ìgbà míì kò kí ń ṣe nǹkan tó yẹ kí èèyàn tètè máa react lọ because bẹ́ẹ̀ ṣe fìbínú sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tí bá ní pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ mi mọ̀ bóyá you still have to rethink mood yẹn lágbára ìdí rẹ̀ tí mo ṣe wò pé kí n ní sùúrù fún yín fúngbà díẹ̀ bóyá ẹ máa change mind yín lórí ẹ̀ sá. Adéwálé, kò sí mood kankan tó ń swing. Mi ò dẹ̀ lè ní rethink kankan. I know what I'm doing. Nǹkan tèmi fẹ́ yẹn ni kò ṣe. Bóyá mo sọ tìbínú tàbí mo sọ tẹ̀ríntẹ̀rín, ìfẹ́nú mi ni mo fẹ́ kó ṣe o. Alright? Bóyá ẹ gbọ́ mi yé sá. Nǹkan tí ẹ̀ ń sọ fún mi ni pé Àbíkẹ́ gbogbo properties tẹ ní gbogbo ìlú yìí kí á wùlẹ̀ ẹ̀ fóun nìkan. Alhaji, ẹni tá à ń sọ yìí kò tí ì bímọ fún yìí. Alhaji, ẹ wúrú sí dáadáa. Barrister Adéwálé, do you still want to remain my lawyer? Of course, yes. Nǹkan tí mo fẹ́ ni kò ṣe. Gbogbo nǹkan mi pátá from A to Z transfer sí ọ̀dọ̀ Àbíkẹ́. That is the way I want it. That is the way it's got to be. If you still want to remain my lawyer. Okay. Consider it done. Ó ti ṣe ṣe. Ẹ sọ̀rọ̀ kọ́lẹ̀ kọ́ ní do you still want to remain my lawyer? And I said yes. Ikú kọ́ bí wa ò ní fọ́. Èmi ò fẹ́ kíkú owó rẹ̀ mi kó fọ́. Gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ni máa ṣe fún yín. Ẹ fi ọkàn balẹ̀. Ẹ bá wọlé mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ sínsìn. Báyìí ṣe bó ti ṣe nǹkan ti sáyé. You're a genius. The last time tá a sọ̀rọ̀ tí mo wá bíbá ẹ̀, ó sọ̀rọ̀ mood swing. Ó dẹ̀ sọ pé bóyá mo lè ní rethink lórí decision mi láti kó owó property mi fún Àbíkẹ́. Barrister, mo ti ní rethink. Mood mi ò swing lọ́nà òṣì kankan mọ́. Sórí èmi tí mo sọ pé kó transfer fún Àbíkẹ́ yẹn, mo tún wá ń sọ fún ẹ gbogbo nǹkan yẹn pátápátá láti orí pain dé tó pọ̀ jù bá mi gbé nǹkan mi padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀. Olóríire ọmọ ni ẹ o. You are so right pé orí mi ò pé nígbà tí mo make decision yẹn, orí mi ti wá pé báyìí. Èmi náà sọ bẹ́ẹ̀ wípé kí ló dé tí Alhaji ṣe máa dé take decision bẹ́ẹ̀ yẹn. Ṣé mo ọ̀rọ̀ yẹn ó ya èmi náà lẹ́nu bákan pé ẹni tí ò bímọ fún yín ṣẹ́kùn máa dédé ká kó gbogbo wíìlì fún bẹ́ẹ̀ yẹn. Èmi náà ti pẹ́nu ẹbí yín tó bí bá pẹ́ láàárọ̀ ṣé máa dọ̀ṣẹ́ ni mo ti mọ bí everything ṣe ń lọ. Àwọn ẹgbẹ́ ṣe wá sọ yìí náà. O ti change ẹ àbò ti change. Alhaji mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Change ẹ sí bí mo bó ṣe wà tẹ́lẹ̀ original plan wa bí mo ṣe kọ́ síbẹ̀ ni kò bá mi ṣe ń sìn. Ṣé ó tún ní nǹkan mi tẹ́ tó fẹ́ sọ fún mi sá? I'll pay you double. I will pay you double. Kò sẹ́ni tó máa lé ẹ kúrò nídìí ẹrù ẹ.
nǹkan ẹ ti padà sọ́dọ̀ ẹ̀. Aláàjì Fatima ẹ̀yin náà ṣẹ̀ mí. olóore wa lẹ jẹ́ ti ṣoore ẹ ti dá mi síwájú ó yẹ kẹ́ máa tẹ̀lẹ̀ tútù ní anything you want just tell us. Alhaji wọ́n ti fi mí ṣe agbẹnusọ ẹ jẹ́ kí n jíṣẹ́ tán wọn. Okay. wá bá wọn bá yín sọ. yóò lè possible ní ẹgbàá tẹ́ kì í ṣe small girl tá a fẹ́ mú sọ́dọ̀ abilékọ bẹ́ẹ̀ ṣe wáyé máa bá wa gbé as what. Aláàjì àti dìkan náà kò sí kan tó bá àdínà ẹ̀. ìkọ̀kan náà ni wàá mú ìtẹ̀sọ sílẹ̀ yóò possible nígbà tẹ́ kì í ṣe ọmọ kékeré kan tá a fẹ́ mú sọ́dọ̀. ẹ wò tó bá jẹ́ lóòótọ́ lẹ́ ń wá ibi tẹ̀. kẹ wá bíbá ẹ Alhaji ẹ ṣe. ẹ̀ẹ́dẹ̀ wà blood related. Alhaji ẹ gbà mí o ẹdun náà ṣé apá ló fẹ́ bá wa dì mú ni àbí itan kò yé mi o wọ́n fojú kóríṣiríṣi àbí kí lẹ́ni bọ́ sọ àbí. a ṣe fara ikú láyé o àbábá ọkẹ mẹ́fà nílẹ̀. ọ̀rẹ́ yóò ké ó ti lọ yín. La hawla wala quwwata illa billah. pé mo mú kan tí yín mọ́ tèmi. kò bímọ rí yẹn òun ló dé ládé
ẹ̀yin ẹ̀kọ́ sọ fún pé láwọn àfáà kan tí ẹ máa mú lọ bá. àfà. ó ti ẹ sọ pé láfáà kan tẹ máa mú lọ bá bí àfáà yẹn ó mọ ṣẹ́ gan Ọlọ́run gbà fún gan kẹ wá mú wá sọ́dọ̀. bẹ́ẹ̀ kò bá àkàrà fi tó kulẹ̀. ọkọ mi ìfẹ́ kí inú ọ̀rẹ́ mi dùn mo fẹ́ kí inú ẹ̀ máa bàjẹ́ ni mo fẹ́ kó wà láyé bí aláìsí nítorí pé tó bá kú kò ní pè mí mo fẹ́ kí inú ẹ̀ máa bàjẹ́ ni kí in fact kí gbèsè ayé ẹ̀ kó sùn ẹ jọ ọkọ ẹ bá mi ṣe kí ni dáadáa o. ẹ wo kí wọn ní bedroom mi àmúrafa torí pé àmọ́ owó ìṣòro tó máa wọlé wá bá mi bẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni yẹn mọ̀ wá pé ẹni yóò kì í ṣàfà o all the time àfà ni mo ti dàfà ó ti iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ price náà kí ló wà lẹ̀. ogun gan àmọ́ ibi tó fẹ́ end sí tá a mọ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ but ibi tó fẹ́ end sí gangan làwọn ò mọ̀ ibi tá a máa fi charge gan lórí owó yìí ni àwọn wá. fúlàbà yìí máa ṣe àìrọ máa mú dáṣọ dání kò sówó pọ̀ lórí ẹ̀ kò sówó pọ̀ lórí wọn pé dáṣọ máa fẹ́ ga tán. ẹni kò yé yín bí ìfẹ́ mi ṣe wà lọ́kàn yín kò lè yé yín. Àbíkẹ́ yóò ní ìfẹ́ rẹ débi pé ìwọ gan ọ́ tún sọ pé
má dẹ̀ sí ogun agbádùn. ló bá mi ṣe kí n tó lọ sí Jumat. Bó ṣe máa ń ṣe yẹn delicious. Surprise mo nílé yìí ó ga gan-an. You see that? Yeah. Nǹkan kan wà tí mo fẹ́ sọ fún yín. Kí ni nǹkan náà tó fẹ́ sọ tí ó ṣe ń dàgbà sí sọ́nà? Ṣé rí kí ni ẹ̀ máa ń bọ́dà mi gan? Wá ètò aláwẹ̀ láti bọ́dà nígbà tó yẹ pé èmi tó fẹ́ sọ fún mu wá tó sí ẹ. Anytime tó bá ti lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ open up and let's solve it whatever the problem is. Ẹ wo nǹkan náà ni wípé mo máa ń rò pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kò possible kẹ́ máa ti ṣe wíìlì yín. Of course. Èmi tẹ́ pé mo ń tọ́jú yín tẹ́ sọ pé mo múnú yín dùn mo jẹ́ kẹ́ wà happy all the time kí ló máa jẹ́ èrè mi bíbá ẹ̀ I mean kí ló máa jẹ́ gain mi ṣé ìṣe pé tí mi máa gbé bíbá ẹ̀ torí pé ṣáà mọ̀ pé mi ti bímọ fún yín. Àbíkẹ́ ti gbé ẹnu ó ṣàbí sọ pé ó sọ síta tí ẹ ò lè gbé lóòótọ́ mo ti prepare aware mi and ìwọ náà dẹ̀ ti come into the picture nìyẹn ní ìtí wa ti ta méjì yìí I'll do something about it má ṣe nǹkan lórí náà. Àbíkẹ́ ṣe ń sìn ẹ gbé gbèsè báyìí. For sure. And a surprise. Yeah. Hello? Dilo. Wálé mi. Jọ̀ọ́ mo fẹ́ carry between now and tomorrow. Mo fẹ́ kó ju 48 hours lọ. No, kò sí nǹkan kan. Will ta prepare yẹn? Yeah, mo fẹ́ ka alter. I want us to adjust a few stanzas there. Only àwọn méjì kan tí mo fẹ́ ka adjust. Now, yes, tí o bá ṣe reason mi ò ní sọ pé mo fẹ́ adjust. Ṣé bí mo ní nǹkan mi? Àbí kí ni tiẹ̀ rẹ̀? Ọlá náà. Thank you. Mo lè wá bá mi ní ìdàbí ọ́fíìsì níbi tó bá bá mi kò síbi tí mo wà tá lè ṣe. Thank you. All right. Oh, my darling. That's why I love you. I love you. Ẹ ṣé gan ni ẹ pẹ́. Kazeem. Ṣó tán ẹ báyìí? Yegede ojú tiẹ̀. Ibi tó wà ẹ́ sìn, ibẹ̀ ló máa wà for life. Ibẹ̀ ló máa wà for hey. Ṣó tán gbogbo flanga tó ṣe fẹ́ mi? Ṣó ti tán? Wò ó, jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí ẹ, tó ń ṣẹlẹ̀ sí láìfẹ́, àwa tá wà ń bẹ̀rẹ̀. Èmi Àbíkẹ́ ló wà ń bẹ̀. Bó dẹ̀ ṣe máa bákú ló wà yìí. Bó ṣe máa bákú, òun ló wà. Ìwọ. Ọlọ́run ṣe gbogbo ilẹ̀ èmi ló favour. Wò ó, wọ́n fún ẹ ní 7 days.
kó fi kú síbi tó wà yìí tó bá kọ̀ tó bá sọ pé òkú èmi fúnra mi màá yín ẹ lọ́rùn pa màá pa ẹ sí ibà 7 days kí ni mo tẹ̀ ẹ́ sọ mo mọ̀ pé wàá tẹ̀ ti kú before that time ìwọ idiot mo ṣe ń lọ ẹ I'm going and I'm going for good 7 days after 7 days mo tún repeat tó bá kú màá wá lu ọ̀tá pẹ̀pà màá rọ́ sí ẹ lẹ́nu wà kú dànù mo ṣe ń lọ ẹ I'm going and I'm going for good mo fi ẹ́ sílẹ̀ nìyẹn pẹ̀lú orí burúkú àìsàn tó ló ń ṣe ẹ́ kó lọ àbí kú sí dànù kí ló ń lanu fún tí bá gbé ńlá fún ẹ wà á kọjá sálì kìámọ̀ fúù. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run lè mú ọlọ́run kì í ṣe bí àwa èèyàn nìkan bẹ̀ àwa obìnrin gan pàápàá ṣe mọ̀ pé alétè àwa la bí adẹnumọ́gbọ́n àyíníkè tá a lè lò òun ló jẹ́ kí n dàbí ọgbọ́n tó jẹ́ pé kò sẹ́lòmíì tó wòyìn ju èmi lọ nígbà tí èmi àti yín fi wà mo fẹ́ kẹ́ wọn pé kò sẹ́ni tí èèyàn ò lè mú o ara àwọn ẹ̀san tí mo fẹ́ gbà lára yín nìyẹn èmi pàápàá ni mo tún lọ sí iléèwé àwọn ọmọ mo lọ sí iléèwé ọmọ yín Ajára tí mo lọ fi gbogbo àwọn fọ́tò hàn pé ìyá ẹ̀ oníṣekúṣe ni èèyàn 5 ló bímọ fún èmi ni mo bà gbogbo ẹ̀ jẹ́. padà lẹ́yìn mi èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́. ẹ wá rí o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí lábẹ́ pé yẹ̀yẹ́ tẹ́ fi mí ṣe òun ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe fún yín yìí ó dùn mí ni ó dùn mí gan-an ni. Àbíkẹ́ ò máa bá kan jẹ́ Àbíkẹ́ ò máa bá gbogbo kan jẹ́ well a máa dúpẹ́ náà ni a máa dúpẹ́ pé àti ẹ̀rí di òótọ́ tí a bá rí di òótọ́ ta la fẹ́ mú àṣà lè mọ lọ́rùn pa jẹ́ ká máa dúpẹ́ jẹ́ ká máa dúpẹ́ àmọ́ ṣé mo gbé eré lásán la dẹ̀ fọ̀rọ̀ ní ṣe àbí eré la fi ń ṣe wàá pọ̀ rẹ́rìn lásán ìdílé la fi ń ṣe èmi ò tún wá mọ̀ pé èyí tún wá ń dùn. Asagafurulai gbàdúrà sọ́lọ́run kó tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ òbí o ọ̀rọ̀ ọmọ ẹkú ọ̀rọ̀ ọmọ ẹ̀ ṣùgbọ́n bó bá rọ nǹkan lọ àbọ̀mọ̀ fóníṣẹ́ dandan àbọ̀bọ̀ àbọ̀ ti dé tán àbọ̀ ti dé. Àbọ̀tìdé aláìgbọràn sálọ ìbò ìkà tó ní wà jẹ́ wà ká wà láwà mú ó fi wẹ̀ wà pàgbélé a kì í gbàlùbọ́sà káwọn ẹ̀fọ́ wò láéláé pàṣọ bẹ́ẹ̀ fún owó ọmọ tá à ń bari tó wà kí n jọ tètè gbọ́ torí tiẹ̀ máa mà ní. Ajára ṣe jẹ́jẹ́ o Ajára ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ o Ajára